ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètí a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bóyá ká sojú abẹ́ǹkó bóyá. a máa pa àwọn tó ṣe econometrics ọ̀nà tó ṣe àwọn fọ̀rẹ́ àwọn industrial engineer àwọn ẹ̀tọ́ lọ́yẹ̀ wọ́ọ̀dì. sí ní nàìjíríà tẹ́fẹ́ fi dss gbé wa ibi náà wá. ó wá di ṣe discovery wọ́n máa tó ṣe pàkìlómítà ọ̀nà ó sọ ọ̀nà tó ṣe ó sọ ọ̀nà tó ṣe. wọ́n rò pé àwọn ará nàìjíríà ló sọ̀rọ̀ ni. ọ̀nà tó ṣe tó gbẹ gọ́tà ó sọ ọ̀nà kò gbẹ gọ́tà ó sọ ọ̀nà kò gbẹ gọ́tà. nǹkan tó bá ti lè mú ẹ kó háyà lọ́ọ̀yà bíbá ẹ̀jẹ̀ wá yẹ àtúnṣọ̀nà àti máàkì ọ̀nà wọ́n àtúnṣọ̀nà ó lọ ṣe fún gbogbo tí kò tó wọ́n máàkì open drainage ní gbogbo gọ́tà tó lóun ṣe ó tún ṣọ̀nà tó síbi kò ṣe gọ́tà sí. láwọn sọ wàhálà dàpọ̀ láwọn sọ lálẹ́ yìí. bọ́dá yóò lè rọrùn wọ̀ ọkùnrin yóò lè rọrùn tó máa dàgbára káàkiri. fọ́ọ̀jì tó ti rọrùn wọ̀ ó jẹ gallop gbogbo owó Ogun State ó kó jẹ sẹ́nu ó fẹ́ dé Ogun State ìrú bó ṣe fẹ́ dé Ogun State ìrú lọ́lọ́run ṣe máa darí ẹrú Dàpọ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ̀jẹ̀ bá sọ̀pọ̀ ti bọ̀dá Dàpọ̀ bí bọ̀dá Dàpọ̀ ṣe rán Ogun State ní gbèsè lọ́lọ́ bá ṣe máa yín wọ́n nù gbèsè ayé yìí the next 4 years. ẹ̀jọ̀ ẹ̀yìn ọlọ́pàá èwo ń tẹ pé. Dàpọ̀ ó lè. Even any governor tó bá fẹ́ wo Ogun State tó bá fẹ́ wúlò Ogun State sí tó bá fẹ́ kémi nífẹ̀ẹ́ wọn o kó kọ́kọ́ declare state of emergency. kó tiẹ̀ kọ́kọ́ bá wa mú Dàpọ̀ mọ́ lẹ́nu kọ́kọ́ declare state of emergency in our education health system and infrastructure gbogbo àwọn Chinese company tó wá fún ní ilẹ̀ ní Ogun State yẹn kó wá padà lọ kó lọ check CAC wọn. Corporate Affairs Commission registration wọn àwọn wo ni original owner company yẹn. ẹ rántí pé school collapse lórí àwọn student lórí lọ́dún ní last year ṣe rántí ní pé school kan collapse ó collapse láwọn ọmọ school olórí. níbo ni ẹ lára àwọn new schools tó build. really ní last year school gbogbo gbà yẹn ni pé yes pé odindi building kan collapse àwọn students dẹ̀ wà nú ẹ̀ àwọn primary school wọ́n jẹ́ ní kó ó ṣe ẹ̀kọ́ kíní ó lọ lọ gbogbo àwọn inferior kíní ó fi kọ́ wọ́n jẹ́ ṣe kọ́ tán ní báyìí. tó bá ṣọ̀nà lábẹ́ Ogun State lẹ́nìí tó bá máa di tó tó bá ti rọ̀ lẹ́ẹ̀mejì báyìí ọ̀nà ẹ̀ máa wọ́ọ̀ṣì lọ bí ẹ̀pọ̀ kan máa ń dọ̀dà sílẹ̀ lásán ni. ọkọ̀ máa dọ̀dà gbogbo nǹkan tó ṣe ní bàbíùtì yẹn. another one I heard of another one that collapsed in Ikorodu yesterday. Ikorodu nìyẹn but ẹ̀yọkọ̀ ṣẹlẹ̀ l'Ogun State ní last year ní mid last year. Ogun State lẹ́ẹ̀ tí tó máa ṣe ọ̀nà wọ́n máa ṣe títì tí wọ́n ní gbẹ́ gọ́tà Ogun State ni standard ọ̀nà tó bọ̀dà Dàpọ̀ ṣe ni wọ́n ṣọ̀nà wọn ní gbẹ́ gọ́tà. kò sí drainage rárá. kò ṣe drainage last month ṣe ní BBC tí wàá pẹ́ BBC tó wá pariwo síta company kan wà tó wá ṣe axa tó ń tú battery ṣe tó ń recycle battery gbogbo àwọn wọn ní led tó wà ní system àwọn ọmọ tó ń gbàdúgbò yẹn is about 300% higher than normal human being tó wá pẹ́ BBC ò ṣe documentary yẹn ni bọ̀dá Dàpọ̀ jókòó báyìí ni Ogun State wọn àwọn kọ́kọ́ ṣe wọ́n pè Lagos Ogun State ní pé ọ̀dọ̀ àwọn kọ́ni company yẹn wà pé under Ogun State ni wọ́n ṣe lọ tó bá ti ṣí company yẹn lábẹ́lẹ̀ díẹ̀ la máa wò but documentary BBC ló jẹ́ ká mọ̀ pé kíní kan búkú bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn gbogbo àwọn tó wà ládùúgbò gbogbo wọn náà ń sìkì lórí fọ́ àdéhùn gọ́ọ̀nà. báwo ló ṣe máa ní battery mọ́tò recycling tó ń recycle battery ládùúgbò yẹn ó dẹ̀ gbà káwọn èèyàn máa gbé bẹ̀ níbi tẹ́ bá ń kọjá ní ewékòrè yẹn gbogbo àwọn ilé ewékòrè yẹn ṣe náà funfun báyìí. Dàpọ̀ has performed extremely poorly. It is a shame. Socialite with no proof of graduate certificate. ìyẹn ní bá ó ga ọ so nǹkan ẹ̀mí ni mo gbé update ẹ̀dẹ̀ sọ di ọ̀rọ̀ Dàpọ̀ yìí Ìjẹ̀bú yìí. àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní Ìpòkíà àǹtí Maureen tẹ́ bá lọ sí àwọn ibì kọ̀ọ̀kan ní Ìpòkíà lọ ń ṣó school yẹn ilẹ̀ ńlẹ̀ làwọn ọmọ school jókòó sí òjò jẹ́ ń rọ̀ kò sí tébù kò sí chair òjò jẹ́ ń rọ̀ ní àwọn ọmọ yẹn lórí interview by live by lórí social media. bẹ́ẹ̀ni ọjọ́ ẹni mo sọ pé Dàpọ̀ ayé ayé òdìdá ọjọ́ ẹni mo kọ́kọ́ ṣètò fún Dàpọ̀. tẹ́ bá dẹ̀ ti wá bọ́ta tẹ́ bá ti criticize ẹ̀ a ní pé àwọn èèyàn kan ti gbówó fún yín ni gbogbo èrò òpó wà báyìí bí àwọn elébi tó ń tẹ̀lé
wọ́n ní pé political opponent ni. Àwọn schools kan wà bẹ́ẹ̀ òjò jẹ́ ń rọ̀ ní àwọn yẹn lórí ní ọjọ́ yẹn wọ́n wà wọ́n ayé dàpọ̀ òní sùn ayé dàpọ̀ òní ká ayé òní kú bẹ́ẹ̀ ni o látọ̀ púpọ̀ kíá another person ti ń confam. Tèmi mo sọ fún yín lẹ́kọ̀ọ́ pé gbogbo ọ̀nà ìgbàdo ò dá yẹn wà ò dá àwọn orí ọ̀tá. Wọ́n ṣe ń treat wọn níbẹ̀ yẹn kò dá. Gbogbo sáìdì yẹn wà yẹn wọ́n ṣe ń treat wọn. It's not okay. Àtọ́. Kò dára. Ibi tó bàjẹ́ tó ní sáìdì yẹn wà yẹn sẹ́ àwọn kan wọ́n ń pè bí VDM kó wá ṣe omi fún wọn tẹ́ bá rómi tó mu omi odò ẹ̀ dàbí omi aṣọ tó fọ̀ ni. Ibi tó bàjẹ́ VDM ló pè é. ló wá ṣe báyìí tó kún wùwà bó ṣe ń wùwà báyìí. ọmọ Abẹ́òkúta cup gbogbo no ṣe mo ti notice kìíní kan ní Ogun State gbogbo àwọn gómìnà ta ní tí ò ń ṣe dáadáa sáì tó bá ti wá láti sáìdì Ìjẹ̀bú sáìdì yẹn the only gómìnà ta ní láti sáìdì yẹn tó ṣe dáa ní Bísí Ọ̀nàbànjọ Gbénga Daniel was like this o òun náà ṣe rí yẹn òun náà useless by Gbénga Daniel social media ni o tó pé kò sí social media ni o and I will say it Gbénga Daniel is one of the person to introduce àwọn ọmọ olórí burúkú tó máa ń pàrọ̀ káàkiri òjèrè yẹn olórí introduce ẹ̀ sí Ogun State politics òun ló máa ń dùn wọ́n gbà yẹn táwọn òjèrè tẹ máa gbọ́ táwọn òjèrè máa ń ṣe ra wọn tó máa ń ṣàwọn èèyàn léṣe káàkiri tó máa ń ṣe ra gbà kẹ tó ṣẹ́jú pẹ́ láyé ìgbà tí wọ́n òjèrè ti dàrú kẹ tó ṣẹ́jú pẹ́. bóyá tí Jọ́sádé tó ń fight fún lélẹ́yìn náà. yẹn kàn lọ àwọn wẹ́ẹ̀ sí ẹ̀ kó lò ní bọ̀ tó ń sọ the right thing. kò sí kan tó ṣe tó wà constitutional. kò sí kan tí lẹ́yìn yẹn ṣe tí ó wrong. tó wà constitutional. ẹ gbàgbé ẹ̀. constitution wa ní pé o lè búyàn ni. there is nothing that constitution that say you can't abuse anybody. If you don't want to be abused, if you don't want to be talked about, don't come for public post. As long as ẹ bá ti threaten èèyàn, ó ti tán Dapo is a public figure. Ìyẹn sọ pé fún yàn lóyún sẹ́mọ̀ pé ó lè má ní evidence lọ́wọ́. Jerry Dapo is òun tí ó ti kó gbogbo evidence ẹ̀ jáde ẹ gbàgbé ìgbà yẹn. Dapo is a public figure. So tó bá mọ̀ pé o fẹ́ kọ́ criticize ẹ̀, don't go into politics. Don't go into politics. Ṣé kò lọ pàtí ni? ṣé ọ̀nà pamọ́ ṣé kò lọ pàtí ni. tó bá ti gbé damask oṣù burúkú tó máa ń wọ̀ yẹn agbádá damask orí burúkú tó máa ń wọ̀ kiri yẹn tó bá ti gbé wọ̀ kò síbi tí ò lè wọ̀ lọ. sọ pé ó lọ pàtí káàkiri ṣé kò lọ ni ìkọ́kọ́ náà pamọ́ náà òun àti má nǹkan tó máa ń daṣọ white bùra káàkiri tó bọ́ṣí fíríjì àwọn ẹni máa rí bẹ́ẹ̀ bọ́ṣí ṣaṣọ ọbẹ̀ àwọn ní ṣíàmánu. tó bá ti fi ẹni bí ti yẹ mí ò dá o ẹ lè fẹ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe kó mọ wá jẹ chairman of education bẹ́ẹ̀ fẹ́ ṣe freedom àwọn nọ́ọ̀sì very useless guy very useless I'm telling you very useless. Ìjẹ̀bú ní kankan Cameroon Yewa Àwòrán ọ̀tá Àtẹ̀gbá. Ta ló ń kọrin àti ẹ̀kọrin ọ̀rẹ́ orí kọ́lá wọ̀ sí inú bí wa àpàrà lọ́wọ́ only star ẹ̀mí ò tara yín náà. wọ́n ń gbórin lọ́wọ́ ni ọ̀rọ̀ orin kọ́ ló wà lẹ́yìn inú bí àwọn ẹ̀kọ́ mi ò tara wọn tó bá tẹ̀ fẹ́ gbórin kọ́ mi ò tara wọn. he said his backward that did nothing in his own. àdàpọ̀ yẹn ló fẹ́ fún àtìmọ́rí ìtẹ́ bá ní àwọn ọmọ tí mo sọ lọ́jọ́ yìí àwọn ẹ̀jẹ̀ jókòó sílẹ̀ ńlẹ̀ òjò kò sí ìṣàmọ̀ gbogbo ẹ̀gbẹ́ kò sí roofing kò sí anything òjò jẹ́ ìrọ̀ náà ọmọ yẹn lórí wọ́n yẹ prince wọn kò sí tẹ́kù kò sí chair bí o ṣe bí Dàpọ̀ ṣe wọ́n náà fẹ́ Ògùn state ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abàmì wọ́n náà fẹ́ ayé àtàwọn ọmọ ẹ̀ báyìí lọ́nà ṣe máa bá mi wọ́n náà fẹ́ àwọn ìgbésí ayé àtàwọn ìgbésí ayé àwọn ọmọ ẹ̀ nìyẹn ìwọ tó pẹ̀rẹ̀ ní royal kìíní yẹn tó ń gbèjà Dàpọ̀ bíbà bí life Ògùn state in the last 5-6 years bí wọ́n ṣe wọ́n náà fẹ́ ọlọ́wọ́ bá lọ́jọ́ ní abàmì wọ́n náà fẹ́ ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti fara mọ́ ṣàmì ẹ̀ kó gbé mi o lè kọ̀kọ́ yóò lè má kọ̀kọ́ tó bá rẹ̀. ẹ bá mi power tap wo lọ́tí àti power tap. àǹtí mọ̀nú ìnẹ́ ti kọjá 11,000. ó máa gbé lọ o mo sọ fún yín kẹ́ power tap yìí padà wá mọ́ o because àǹtí mọ̀nú ìwọ̀n lè gbé lọ́sìn àti wà ní 11,500 kò jẹ́ tí ì pé 1 hour so wọn ò lè sáré gbé lọ bẹ́ẹ̀ yẹn. wọ́n ti àwọn ọmọọṣẹ́ Dàpọ̀ náà máa ṣiṣẹ́ o àwọn ọmọọṣẹ́ bàdá Dàpọ̀ máa ṣiṣẹ́ o ṣẹ̀mọ̀ fún àwọn ọjọ́ 2,000. irú eléyìí tó gbẹ̀rẹ̀ ní royal prince yẹn ọmọ ẹrú Dàpọ̀ ni. gbogbo àwọn ọjọ́ 2,000 tó lò gbogbo ọmọ Ògùn state o most of them ọmọ Ògùn state o ọmọ olókè nìkan tó ń fèsì gist with Adéọlá ọmọ olókè ni tó ń bú Adéọlá tó ń bú bá pásítọ̀ yẹn. kò sọ́mọ Ògùn state tó máa back ẹ̀ up. kò sọ́mọ Ògùn state tó support ẹ̀ ìpẹ́ẹ́rẹ́ sọ́mọ support bí mo ṣe wà yìí mo ṣe fara gbá owó nílé màmá mi nífọ̀ wọ́n fẹ́ ṣe grading ilẹ̀ àdúgbò nígbà Christmas mo ṣe fara gbá owó ń bẹ̀ àwọn owó tí ò yẹ kéèyàn máa sun jẹ́lọ́sí for general hospital ẹ̀ lè rí doctor ń bẹ̀ èkúté àtàwọn bẹ́ẹ̀dì wọ́n tẹ́ bá rí
wọ́n gbọ́dọ̀ gbé wèrè lú wọ́n gbọ́dọ̀ gbé wèrè lọ hospital torí bá fọ ìwọ hospital kankan lógun state kọ́lẹ́rà lẹ́ máa gbé bọ̀bẹ̀ o the only functioning hospital na doctor is federal medical center tó jẹ́ federal government lóní you can't point to any state functioning state hospital medical ní Ogun state there is no functioning school education is zero. Brother Dapo, this allegation is too much. What is doing it? You have to do something. Mr. Morin, it's not allegation. It's the right thing. Oh, nǹkan tó ṣẹlẹ̀ gangan là ń sọ. He abandoned the state. Abandonment in the state. Mo ti lọ wo pé ṣé a lè sue man for dereliction of duty ni as citizen of the state. Mr. Bisi ẹ wo nǹkan tẹ́sán yìí ó right pa ṣẹ́rí níjọ́ wo mò ń wo níbi 2 months ago mo ní láti pe àwọn àbúrò mo pa àbúrò mi kan pé ẹ gbọ́ tí àwọn máa ń sọ pé orí adé òun sùn ta but tí bàbá mi bá kú lẹ́nìí bála ìfẹ́ gbèdé orí adé ìlú ẹ bála ìfẹ́ lọ sí ibi tó yẹ kó sùn sí because kò sọ́nà. Fernandez àbí kí ló ń jẹ mi o mọ nígbà ní nígbà ilé amósù ó ní tiẹ̀ lọ́wọ́ Ogun State is always competing with Lagos when it comes to internal generated revenue. Ogun State ló ṣe yẹ kó rí nìyẹn. That's how it should be. What came out to last year ni àní Ọ̀yọ́ Èkìtì state ni Kọ́lá lálà Ondo làwà Ọ̀ṣun làwà Ọ̀yọ́ àti ẹ̀dẹ́bi tó Ọ̀yọ́ wà mo ní olórí mo ní I was embarrassed because tẹ́tẹ́ gbọ́ tọrọ most of our people tó kọ́lé tẹ́ bá ní family àbí tẹ́ bá nílé ní Ifọ̀ local government maybe Ìlẹ̀pà 2 àti gbogbo side Adó-Odòta yẹn they are empty àwọn èèyàn there is no business economic activities going on because gbogbo àwọn tó kọ́lé sáà exactly you are right you are very right gbogbo ọtí ilé wọn pa because ọ̀nà òṣìṣẹ́ wọ́n wá lọ gba yàrá kan sí abúlé Ẹ̀gbá ìyànà pàjá alágbàdo kọ̀lìntì wọ́n wá lọ ilé lálẹ́ Friday you are very right tó wá pa àwọn èèyàn gbébẹ̀ ni àwọn gbogbo mi àwọn gbogbo fọyín ó dàbí ghost town ni tẹ bá kọ àwọn èèyàn tó kọ́lé síbẹ̀ tí ilé wọn pa ni tó rọ́nà ò dáa. So there is no business economic activity to go on láwọn àdúgbò yẹn. He turned those places to desolate land. Wọ́n wá lọ gba yàrá kan a whole landlord lógun state wọ́n lọ gba yàrá kan ní àgbàdo community. 100% right you are 100% right. Tó bá dalẹ̀ Friday náà máa lọ lé tó bá tún ti dàrọ́ Monday tó bá tún ti bọ́ sí ìgbà wọn ní lọ lé mọ́. Is it their tenants in Lagos State? Yes, of course yes. They are. Tẹ́ bá lọ sí okay tẹ́ bá fẹ́ tó bá tún dàbí rọ́. Tí Lagos ti bá bẹ̀rẹ̀ sẹ́ pé káwọn èèyàn kọ́ máa fi dá last track card register ní general hospital Ìkẹjà ibẹ̀ làṣírí máa ti tú tẹ́ bá lọ láàárọ̀ Monday 98% àwọn tó wà níbẹ̀ tó accident tẹ̀lé máa jẹ́ sí wọn tẹ́ bá gbọ́ pé àgbà ẹ̀kẹ́ Ṣàngó náà ti wá Ifọ̀ náà ti wá Ifọ̀ náà ti wá Ọ̀tà náà ti wá Àtàn. So àwọn náà tí gbogbo facility Lagos State tó over stretch àwọn náà overrun Lagos Ogun State ló overrun Lagos. ẹ̀ẹ́dìta tó ní Joshua tó ṣẹlẹ̀ tó jẹ́ kò náà tẹ̀ ti gbámbúláṣì wà. It's a shame. bó ṣe wà yẹn tó bá lówó bí tó bá ṣe wọn dé ṣẹ́rí tó bá ṣe ìdá mẹ́wàá nǹkan tí Lagos State ń ṣe ìdá mẹ́wàá lásán we won't complain just 10% of what Lagos State is doing we never complain yeah we won't complain. èèyàn mélòó ti gbà mélòó tẹ́lí Sanwó-Olú tó ń lọ sórí Facebook this is what we did wìkìní kan òun ló ń ṣe PR wìkìní ló ń fò káàkiri ló ń sáré kiri ló ń ṣe Olúmọ̀rọ̀ òkè tí wọ́n bá ṣeré iṣẹ́ good job you advertise himself you don't need any PR. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó proud of Dàpọ̀ ọmọkọ́mọ tẹ́ rí yẹn ó rò bó de twist kiri Àwùjalẹ̀ ó máa jẹ́ gbà Dàpọ̀. ìkàfọ́ sọ APC ẹni tẹ́ bá fẹ́ dìbò ẹ lè dìbò fẹ́. Dàpọ̀ wàá jẹ́ gbà ẹ̀ tó bá yìn post kú yẹ. ẹ lè dìbò fún PDP go ẹ dìbò fẹ́ anybody when it comes to senatorial district in nobody should vote Ogun East vote for candidate Dàpọ̀. because ó fẹ́ sá lọ sí senate láti má lè ṣẹ̀wọ̀n ni torí tí ò bá jẹ́ anything bọ̀bọ́ ẹ̀ máa rẹ́wọ̀n yìí kò lè escape. gbọ́dọ̀ vote fún wọ́n gbọ́dọ̀ investigate Dàpọ̀. tó bá vote fún tí ò bá jẹ́ senator ó máa rẹ́wọ̀n yìí I'm telling you. One is tired of Ogun rubbish. So Ogun really affect Lagos gan. Bẹ́ẹ̀ni because ibẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ lọ fún treatment. Wọ́n wọnú ara wọn. Auntie Yetunde, God bless you, my auntie, God bless you. Yes. Dàpọ̀ Abíọ́dún ìkànnìmá yẹn Ọlọ́run máa fìyà jẹ. Ọlọ́run máa fìyà jẹ o. Ọlọ́run Auntie Yetunde mo support gbogbo nǹkan tẹ́tí sọ mo support yín. But ẹ má bínú music ibi iṣẹ́ ni mo wà but like ní background àwọn ní àwọn bíi Colombia kò tó ní bíbá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ má bínú ẹjọ́ mo gbọ́rọ̀ Ogun State yẹn yé wa ni mo ti wá ó ti yé yín mo ò mọ nǹkan tó à ṣe fún wọn ní yé wa yẹn mo ò mọ nǹkan UK ni mo wà mo ò mọ nǹkan tó à ṣe fún wọn ní yé wa ẹjọ́
ọba ayé Yewa jẹ́ mo bá ṣe fún wọn. Ìjẹ̀bú àti Ẹ̀gbá nìkan ló ń rù látijọ́ yìí. Kó tẹ fáwọn náà tó bá jọmọ láàrú kó fún wọn ní governor. So because àmọ́ nǹkan tá a ṣe fún wọn ọba ayé Yewa jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àti Yetunde, Ìjẹ̀bú náà gan kò sí anything. Ìjẹ̀bú náà kò sí nǹkan kan Ogun State generally. Kò ní Yewa was everywhere. Ṣé gbogbo kan tá a ṣe lálẹ́ yìí wọ́n sì máa ń bọ̀. aláàbẹ̀ sọ̀rọ̀ bàbá àti mọ́mí náà là ń sọ yìí ẹni tó fẹ́ dà wá náà là ń sọ. Dàpọ̀ ló fẹ́ dà ọ̀rọ̀ àwùjalẹ̀ rú fún ọgbọ́n irú àwọn dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà. Irú àwọn dàpọ̀ yẹn wọ́n tẹ̀ náà. Who is Dapo? Bàbá ẹ̀ gan Tinubu kan ti sọ̀nà. Tinubu sọ pé tí Tani Dapo. Ọkọ̀ báyìí Yewa jẹ́ kò sí wọn kan ní Yewa náà. Bó ṣe wà yẹn. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ẹ̀yin ọmọ Ogun State ẹ jẹ́ kí n sọ nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé Donald Trump ó busy pẹ̀lú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́? Ó dẹ̀ ìjà pé bí mo ṣe gbọ́ ó dẹ̀ kọ́ ti fẹ́ invoke Magnitsky Act wọn. Ẹ jẹ́ ká petition Trump nípa Dapo. Ọlọ́run èmi náà mo wà ní ẹ ká ṣe o ẹ ká ṣe o. Mo gbọ́ èmi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi ní òbẹ̀rù èèyàn ó yẹ kẹ́ ti mọ̀ ní táìmù àti mo rí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi òbẹ̀rù. matter for now. Let's drag Dapo seriously. Anti Maureen ọ̀rọ̀ Awùjalẹ̀ náà là ń sọ Dapo ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Nítorí kọ́ mọ́ lè dáràn lọ́ ṣe ń sọ wọ́n lórúkọ ó yá ìgbọ̀nrẹ̀ bá sọ Awùjalẹ̀ ló fẹ́ jáde ẹ̀jẹ̀ ń sọ. ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ ẹni sùúrù Mr. Odista ẹni sùúrù. Ìjẹ́ rí ọ̀rọ̀ Awùjalẹ̀ náà ilé fẹ́ wòran ni tó bá dẹ̀ sí Àǹtí Bísí ẹni sùúrù ẹ̀yin nìkan lẹ ti ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. Ṣé rí ọ̀rọ̀ Awùjalẹ̀ náà là ń sọ èèyàn kan náà èèyàn èṣù yìí náà ló fẹ́ dàgbọ́ ọ̀sẹ̀tánì yìí náà ló fẹ́ dà gbogbo ẹ̀rù àṣetánì yìí ọmọ Dàpọ̀ yìí. Ṣé rí èmi gbọ́ information pé Amẹ́ríkà ti fẹ́ wọ́n ti fẹ́ invoke Magnitsky Act wọn. Magnitsky Act yẹn ó dẹ̀ mi it has to do with corruption. Àwọn tó bá ní àkáǹtì káàkiri àwọn olè politicians tó bá ní àkáǹtì káàkiri wọ́n á freeze gbogbo ẹ̀. Ṣé ń gbọ́ wọ́n á freeze gbogbo ẹ̀. Eléyìí tó bá yẹ kó refer sí ICC International Criminal Court wọ́n máa refer sí tó yẹ yín máa nísìn. So mo máa urge ẹ̀yin ọmọ Ogun State ẹ petition White House President Trump in particular yìí tẹ́ wà l'Amẹ́ríkà ṣé ó ní star ṣe dey mute náà so that because sọ̀rọ̀ ní sìn so that ẹ lè gbọ́ ọjọ́ yẹn ṣeun. So ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo gbọ́ pé Amẹ́ríkà ti fẹ́ invoke Magnitsky Act. So kí ni Magnitsky Act yẹn wà fún? Ó wà fún corruption àwọn foreign leaders specifically fún Nàìjíríà ni o àwọn tó ní àkáǹtì kiri tó jí owó tó ṣe gbogbo ẹ̀ wọ́n máa freeze gbogbo ẹ̀ wọ́n máa track gbogbo ẹ̀ wọ́n á freeze ẹ̀ àwọn tó ti violate human rights tó ń tẹ̀yàn tó ṣe oríṣiríṣi Dàpọ̀ náà dẹ̀ ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. So tó bá ti ṣe investigation yẹn àwọn míì wà tó máa refer àwọn especially àwọn tó ti violate rights àwọn Nigerians ó máa refer wọn sí ICC that's International Criminal Court. So èmi máa hold ẹ̀yin ọmọ Ogun State nísìn because ẹni tẹ́ ní as governor yìí olórí burúkú kọ̀ọ̀lẹ́ ní as governor ṣe gbọ́ o ẹni tó bá fẹ́ screen record kẹ́ ẹ mú lọ fún Dàpọ̀ Yétúndé ló ń sọ̀rọ̀ olórí burúkú ni kò ṣe kọ́kọ́ sí jẹ̀bú ẹranko ni. ó fẹ́ da ọ̀rọ̀ Awùjalẹ̀ ìlú yìí kò ní Dàpọ̀ wo wàá jẹ gbà ẹ̀ ṣe rí àwa competition yẹn send ẹ̀ sí White House wọ́n lè track ìwé ọmọ burúkú yìí ọmọ tẹ́ ń pè ní gọ́fúnà ẹ má gbà pé ọmọ yahoo ni wọ́n ń wá l'Amẹ́ríkà tẹ́lẹ̀ so gbogbo owó tó ti jí gbogbo owó Ogun State tó ti jí everybody ń complain wọ́n á lè bá wa gbà wọn lọ́wọ́ ibikíbi tó bá fi sí wọ́n á lè gbà wọn lọ́wọ́ ẹ̀yin ọmọ Ogun State www.whitehouse.gov/contact www.whitehouse.gov/contact fún ẹni tó bá fẹ́ petition against Dàpọ̀ ní o so tẹ́ ẹ̀ bá ṣe gbogbo eléyìí tá à ń complain yẹn Òwèrè ààrẹ tún fẹ́ lọ sí Senate gbọ́dọ̀ jẹ́ kó lọ Dàpọ̀ wàá jẹ́ gbá gbogbo nǹkan tó ti ṣe lógùn State ṣó ní ọmọ dọwọ́rú ni ìwọ lọ ń rúbọ olóńṣòògùn
ìwọ wá fún ẹni tó bá ṣe tó bá ti dọ̀rọ̀ ọba tó bá bí ẹ dàpọ̀ tó bá bí ẹ dàpọ̀ impose kú yẹ wàá jẹ gbà yẹn sórí èmi nìkan mo lè bá yí ẹ jẹ níbi tí mo wà UK lèmi gbé àfẹ́ ẹ̀kú ọmọ yẹn tí mo ti wá sí Nàìjíríà wọn bí ní fúlànù pé mo wá sí Nàìjíríà gan tó o bá gbé kéèsì bàbá mi bá iye orí ẹ kò ní dáa fún ẹ Yétúndé lórúkọ mi ọmọ Ìjẹ̀bú rẹ̀ mi wà ọmọ ọba ń ta ni mí máa gbé pọ̀ èèwọ̀ ẹ jẹ́ kí n fẹ́ lómi láyè kó sọ̀rọ̀. ó tẹ ṣe anything kò ṣe anything sí Jẹ̀bú every ẹ̀kọ́ dúdú ni kò sí náà kò sómi nothing that is why some people tó bá fẹ́ wálé wọn wálé because every ẹ̀kọ́ black ni. ibi tó yẹ pàdé ẹ wo líǹkì yẹn ẹjọ má bínú o fún ẹ̀yin tẹ́ bá fẹ́ competition líǹkì yẹn láti drop yìí Magnitsky Act wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún àwọn Nigerian politicians tó violate human rights tó jí owó tó kó gbogbo ẹ̀ wọ́n ti fẹ́ invoke ẹ̀ fún wọn wọ́n ti in fact bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní trace wọ́n ti ń track gbogbo owó tó jí tó wá kó káàkiri tó spread kiri wọ́n máa recover gbogbo ẹ̀ Dàpọ̀ ó jí owó Ògùn state wọ́n gbọ́dọ̀ recover owó Ògùn state. It's not going to be easy like for some of them. wọ́n gbọ́dọ̀ recover Dàpọ̀ nǹkan tó jí o máa pọ̀ Dàpọ̀ nǹkan tó jí máa pọ̀ sórí ìwọ àti kúyẹ̀ yẹn ẹ máa jọ pọ̀ kúyẹ̀ tó fẹ́ ìpọ́sì yẹn ẹ máa jọ pọ̀ ni ẹ máa jọ pọ̀. ìkọ́ tó yà mí lẹ́nu ni pé kúyẹ̀ yẹn gan náà tí ò ń ṣe ọmọ ìdílé ọba tó fẹ́ lọ jọba ẹ̀jẹ̀ bá yà sọ̀tọ̀ ẹ fẹ́ ṣe ó fẹ́ forí gbogbo. owó yẹn ò yọ lókun state ó dọ́pọ̀ owó fún wọn owó yẹn ò yọ lókun state. Tinubu kọ́ rẹ kẹ́ o Tinubu kọ́ rẹ kẹ́ ẹ máa wò ṣebí tó wọ́n tí wọ́n ní wọn kọ́kọ́ fún àwọn local government lówó owó yẹn ò lè yọ billions of. kò yọ láyé Ògùn state. kò billions. ẹ bá mi power tap ẹ kó mo ti fi platform lẹ dẹ́ ìbá power tap tó bá ti close eye mò ń lọ sùn nìyẹn o because ọ̀rọ̀ yóò yé mi mọ́ o ẹ máa wo bí tó yé mi mọ́. tó wá pọ̀ Ògùn state ní infrastructure ni irú dẹ́tí December yẹn Èkó ní wákàdé àwọn ọmọ yẹn flow tọ́nà lọ àwọn ọmọ yẹn wá ṣe day trip lọ sí lọ́wọ́ Olúmọ rock irú àdìrẹ́ market yẹn àwọn ọmọ yẹn flock ibẹ̀ náà a tún generate owó fún local economy but máa yí wà short site kò tiẹ̀ nírònú kò ní orí tó wà tọ́ ajẹgúdú kiri. ajẹgúdú jẹra ni máa yí kó tiẹ̀ ṣọ̀nà yẹn tọ́nà ẹ bá free tó máa lọ látàbẹ̀ Èkó sábẹ́kúta gbà mélòó wá fi dólúmọ̀ rọ̀ wìdí wọn náà rí àfà òtí débẹ̀ àwọn ẹ̀dẹ̀ máa ṣe wá túra ara gbogbo àwọn àdìrẹ́ print yẹn ẹ mọ bá àwọn olóyìnbó ṣe máa tó máa rí ọjà ìtọ́rí ibi tó ti ṣe. owó tenement rate tó máa generate ní àwọn state tó súnmọ́ Èkó yẹn lásán is a lot of money because you don't have kàn ṣe nǹkan kan báwo ni wọ́n máa fọwọ́ sẹ́ni pẹ̀lẹ́. tó apò tó Ògùn state yẹn irú gateway hotel tó wà ní Ṣàngó yẹn náà àwọn èèyàn máa flock inú dàtí gbogbo lọ takú silent. ó lè Dàpọ̀ Abíọ́dún from beginning ó lè ní Dàpọ̀ Abíọ́dún. 2 hours now. àtìmọ́lì ṣe ti di báyìí sẹ́wọ̀n kó mo sọ fún yín Dàpọ̀ kò sí ọmọ Ògùn state kankan tó 2 hours kẹ́ ní 5 hours. Ìjẹ̀bú lèmi ti wá kò sí ọmọ Ògùn state kankan tó láìkì Dàpọ̀ Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá olórí burúkú Dàpọ̀ kò sí anything. wọ́n ti bá yín ok good. kò sí anything Ìjẹ̀bú Ifẹ̀ lèmi ti wá kò sí anything ọmọ àlè gidi ni kò sí náà kò sómi ábà. èyí tá a ṣe bí ìbàdàn ni wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ lọ fún wọ́n máa inbox sister Maureen within the next 72 hours wọ́n máa inbox yín wọ́n á ní pé government opponent political opponent àwọn ló ń sponsor yín tó bá gbowó wá ẹ gbowó wọn ẹ̀yẹ gbowó wọn ẹ gbà á. Àǹtí Maureen bọ́ bá gbowó wá ẹ gbowó wọn taxpayers money ẹ má gbàgbé. no ẹ wò pé mi ò whatever I do here, let me put it out there. Whatever I do here, I do it for humanity, not because of monetary thing. Nǹkan tí màá jẹ Ọlọ́run ti ṣe. Àǹtí Maureen kò ṣe nǹkan tá à ń sọ nìyẹn. À ń sọ ìwà Dàpọ̀ fún yín ni Àǹtí Maureen. À ń sọ ìwà Dàpọ̀ fún yín ni. Àná political opponent ló ń lò yín against you. Understand ìwà Dàpọ̀ là ń sọ fún yín. Ọdún ní Nàìjíríà ṣe rí nísìn. Owó Ògùn state ló ń gbé bọ̀ fún yín. Ẹ gbà á. Àwọn Ògùn state á sọ pé ẹ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀jẹ̀ má ṣe nǹkan tó fẹ́. Oyè yín owó wa ló ń gbé bọ̀ tó máa fi wá bẹ̀yìn Dàpọ̀ wàá jẹ gbà nǹkan tó fẹ́ tọwọ́ bọ̀. Ó ní ọ̀kan lọ́mọ of Ogun State ni o. Ta ni ọ̀kan lọ́mọ bó? Ẹ yẹ jẹ́ ká lè fi ẹni yẹn lẹ̀.
ọkọ lọmọ wo ni ọmọ bá ní kò lè joyè tó bá joyè kò lè lọ sórí ìtẹ́ mọ́. ọkọ lọmọ ìpẹ́rù ọmọ ìpẹ́rù ni ọmọ ọba ní ìpẹ́rù. mo sọ pé àwọn aráàlú ẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ náà because kó tó lè gbé airport lọ sí ìlú ẹ̀ ṣe wẹ̀ that means ìlú yẹn ó máa tún ìlú yẹn ṣe náà. ok tọ́ba sọ bẹ́ẹ̀. Aunty Maureen Aunty Maureen ambition ọjọ́ iwájú ló ní òun ló máa inherit airport yẹn. òun ló fẹ́ máa bẹ̀ ẹgbẹ̀yìn. lẹ́yìn ìgbà tá a bá competition yẹn tán gbogbo nǹkan tó kó lógun state lamẹ́ríkà máa gbà lọ́wọ́ ẹ̀. sọ airport yẹn gan. Ìjẹ̀bú Ògùn state. àbí kò yẹ bẹ́ẹ̀ sìn Dàpọ̀ òpònú bó máa gbé gò ranù kan ìgò lè. nínú gbogbo APC gómìnà pápátá Dàpọ̀ Dàpọ̀ is the most useless. I'm telling you. The But most useless governor ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Ó náà tí mi kò tẹ́ pé ó máa campaign fún mo ní ìjọ tí a bá tún campaign fún Dàpọ̀ ayé yóò lè dáa. Kílẹ̀ campaign fún. Dàpọ̀ pé ọmọ àlè ni. ọmọ àlè ó ti lọ tọwọ́ bọ̀ nǹkan tí ò yẹ kó tọwọ́ bọ̀ ṣọjà ní bá ṣì ní ẹ̀ ṣe máa tún tán nìyẹn tọ́ bá bí ẹja ìwọ àti kú yẹ̀yẹ́ ẹ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. Dàpọ̀ tọ́ bá bí ẹja ìwọ àti kú yẹ̀ ẹ ṣe nǹkan tẹ́ ń ṣe. Kí ló ń wá kiri? ó fẹ́ senator so ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ kú sí. ṣé Maureen if you get to the main center in Iperu you will feel sorry. So Iperu people are talking now. And so what did Aunty Maureen ó kàn lọ gbé airport táwọn èèyàn ò ní lò ó ló lọ gbé síbẹ̀ yẹn kò sẹ́ni tó máa lo airport yẹn lọ́kọ́ dẹ̀. gbogbo àwọn táwọn ní Ìpẹ́rù yẹn kò sẹ́ni tó máa lọ bẹ̀. Ìjẹ̀bú Abẹ́òkúta àwọn làwọn lórí platform yìí tó òótọ́ là àwa ọmọ Ògùn state la wà ń bí so nǹkan tẹ̀ ń gbọ́ lẹ́nu wa òótọ́ ni àwa ọlọ́mọ Ògùn state bíbá àwa alájẹ ń sọ òótọ́ ó lọ́kọ́ airport sẹ́ni kò ní lò airport tí ò sí èèyàn kankan tó máa lò. kò sọ́nà kò sí ọkàn wọn ò lè jẹ́ lọ́wọ́ o. ilẹ̀ airport yẹn olóṣèlú máa gbẹ tó bá di next 10 years sí òṣè kankan wá ní wọ́n fẹ́ ṣe privatize ẹ̀ òun ló máa bí. ẹ tó kọ́ tó dìgbà yẹn wọ́n ti sọ lọ sí ICC. Mr. Maureen ṣe gbọ́dọ̀ tó sálẹ̀ only Maureen if you get to main center in Iperu you will feel sorry so definitely àwọn ọmọ Iperu ló ń sọ̀rọ̀ yẹn o if you get to the main center in Iperu you will feel sorry. ìjọba bẹ́ẹ̀ òkúta Ìjẹ̀bú Òde go Iperu. Very small village. nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí. nígbà tó ń ṣe kí ló ń tẹ̀ protest báyìí. ẹjọ́ èmi ní ìbéèrè o. kí ló fẹ́ ká ṣe sí. tá a máa lọ sọ sí fún lọ́wọ́. nígbà tó fẹ́ ṣe ni. ẹ ní báwọn lọ sí tẹ́ńbẹ́rẹ́ ẹ̀kẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà. ṣé a máa sọ fún yín. aṣíwájú ni wọn ó yá ọ ẹjẹ àsọ̀rọ̀ Àwùjalẹ̀ o aṣáájú Àwùjalẹ̀ lẹfẹsọ àbọrọ Dàpọ̀ lẹfẹsọ. I have ìbéèrè o. ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ Àwùjalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ náà. I have ìbéèrè o kàdá ìbéèrè o. jáde náà là ń sọ ọwọ́ wà lára Àwùjalẹ̀ because ó ti fẹ́ dọwọ́rú ọmọ burúkú tẹ̀ ń wò yẹn tó ń pè ní Dàpọ̀. ó ti fẹ́ dọwọ́rú ìbéèrè o. ọ̀rọ̀ yẹn náà là ń sọ. one that is not serious ló ti kú sàkóbá iṣẹ́ tó fẹ́ dọwọ́rú ó ti dọwọ́rú. ṣé gómìnà yìí ẹ̀yin èdè ẹ̀yin Dàpọ̀ ìṣèlú ẹ lọ sọ fún ọ ẹgbẹ́ wọn lọ sọ wọ́n ní someone that is not serious nothing good can come out from that guy. I have ìbéèrè o kàdá ìbéèrè. useless governor. ó yẹ aṣíwájú kí ni ìbéèrè náà àwọn ẹ̀bá wọn náà tó jẹ́ lórí Ìdàpọ̀ àwọn náà máa ń sàmì ní dáṣà Àwùjalẹ̀ ni mo bá tó. àwọn ọmọ Ìpẹ́rù mo fẹ́ béèrè lọ́wọ́ ẹjọ́ ṣé Ìpẹ́rù ní Márúwá garage. ẹ̀dà pẹ́ẹ̀pù gáràjì. nígbà tí wọ́n bá ní kẹ̀kẹ́ nà pẹ́ẹ̀pù garage kí ni airport lọ ṣe ń bẹ̀. èèyàn mélòó ló wà ní ẹ má bínú o báyìí ẹ ṣe bàjẹ́ mórí social media. èèyàn mélòó ló wà ní pẹ̀lú tí wọ́n fẹ́ wọ flight ẹ má bínú o. èyí bèrè nǹkan tí ò yé mi ní o. Dàpọ̀ ayé ẹ̀jẹ̀ tó wá bàjẹ́ báyìí. tó wá pé kò ṣe white elephant project tó bá fẹ́ kọ́wé airport yẹn Abẹ́òkúta Ìṣàgámù. èmi wò pé airport should be in the capital. capital ló yẹ kí airport yìí wà kí ló dé tó ń gbé kúrò ń bẹ lájẹ wà kò ní ìgbésí ìlú ẹ tó máa fi rí mẹ́fà ẹ̀. tí bá fẹ́ kọ́ ìfọ̀ǹgọ̀ ọ̀tà yẹn ni màá kọ́ sí sódà gbogbo àwọn tó tún gbé Lagos state stadium ti wà ní gbogbo àwọn tó gbé Lagos state gan tó gbé Alágbàdo Ìpájà tó bá fẹ́ lọ sí airport tó bá fẹ́ travel wọn ò ní máa lọ sí Ìkẹjà wọ́n máa pín ni. irú Ṣàngó yẹn ló yẹ kó ṣàìtì ẹ̀ sí sódà àwọn tó ń gbé Lagos state gan náà àwọn tó gbé Àgbàdo Kọ̀lẹ́tì Abúlé Ẹ̀gbá wọn ò ní ṣe máa lọ sí
Ìkẹjà lọ́wọ́ wá kó padà wá sẹ́yìn. Ṣé mọ̀ pé gbogbo ibẹ̀ yẹn kò lè consider àwọn ọmọ tó bá máa ṣe kò lè fi àwọn ọmọ Èkó sí ọ. Kí ni ọba mi lè ló máa wọ airport náà máa lọ báyìí. It's not about ọmọ Èkó náà. Ẹ má bínú, mo tún rántí ìbéèrè kan. Mo láìkẹ́ only what were people looking before this guy build up. Ọkọ tí mo bẹ̀rẹ̀ tí ilẹ̀ ń wọ̀ ńgbà tó gbé airport lọ sí àmọ̀gbà tó bẹ̀rẹ̀ ẹ dúró àǹtí mọ̀ nínú àkọ́gbọ́ kó parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o àkọ́gbọ́ kó parí airport ni o àkọ́gbọ́ kó lórí búkú ẹ̀ parí airport àmọ̀gbà tó bẹ̀rẹ̀ o kò announce ẹ̀ fún wa o ó ti mọ̀ pé a máa protest ẹ o ẹ má jẹ́ àtọ́ra wa o dàpọ̀ ṣó announce ẹ̀ fún wa àmọ́ sí like wá down question yẹn. another question mi ti tún dé o yá jam question. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, èèyàn mélòó ló wà ní Pẹ̀rú tó lọ ṣe cement factory mẹ́ta sí Pẹ̀rú? Ilé mélòó ló ń kọ́ ń bẹ̀? Anyway, bóyá fún Pẹ̀rú kúkú nìkan ni. Before he move it. Okay, wọ́n ní òkè mọ̀sán náà tó fẹ́ fi èsì tẹ́lẹ̀ ó wá gbé lọ sí Pẹ̀rú. Nobody knew when he started, so we can't blame people. Okay. Wọ́n láwọn ò mọ̀. Ọ̀rẹ́ òun àtọ̀rẹ́ tó ní bá ṣe bá tó bá ti wá rí bẹ́ẹ̀ ńgbà yẹn tó bá ti rí bẹ́ẹ̀ ṣé ẹ lè petition president ìlú yín ni. President wo kí ló kọ president pẹ̀lú state ọ̀nkú. Ẹ pariwo president ìlú yín ṣé tí president ò bá lọ́wọ́ ń bẹ̀ airport. Ó ti kọjá báyìí, ó ti kọ tán. Wọ́n ní Ìpẹ̀rù is closer to Wamco. Ẹ̀kọ́ ìwé tó ní Wamco. Èèyàn mélòó kí ló máa lọ kúrò ní Wamco lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ flight. Ẹ̀yin lẹ mọ̀ bó ṣe mọ̀ pé ìlú yín ni ẹ̀yin lẹ mọ̀ bó ṣe Ìpẹ̀rù sí àhẹ́kùrù ní Wamco ní Ṣàgámù àyẹ̀wò àdúrà lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ flight. airport yẹn gbẹ̀yìn òun ló sì máa rà gbẹ̀yìn ó mọ̀ kó tó ń ṣe lórí burúkú ni. Èmi máa wà lábẹ́òkúta ń sìn máa fẹ́ lọ sí Àbújá. Ẹ pàwọ́ táàbù o. Máa kọ́kọ́ dáàbò lọ pẹ̀lú. Ìjẹ̀bú ẹ pàwọ́ táàbù Ògùn State. Àti mọ̀ní kò ń ṣe every minute la máa power tap but a máa power tap ó lè ṣe bí 30 minutes bẹ́ẹ̀ yẹn torí ní ibi stage tẹ wà yìí wọn ò lè já wa 18,000. Ẹ mọ̀ pé ìlú yẹn ni ìlú bàbá Ìjẹ̀bú àbí? Kì í ṣe ìlú yẹn ni ìlú bàbá Ìjẹ̀bú Adébútú Kẹ̀sìtì ni. Bẹ́ẹ̀ ni bàbá Ìjẹ̀bú ti wá ọmọ Pẹ̀rú yà ọmọ Pẹ̀rú ni bàbá Ìjẹ̀bú yà ọmọ Pẹ̀rú ni ibẹ̀ ló ti wá. Torí rédà ó lè jẹ́ fake ó lè jẹ́ China air rédà ní bọ̀dá Dàpọ̀ lọ́ra sí ṣe mọ̀ pé gbogbo kan tó bá lò fake ni kí plane bàbá oníbàbá má lọ jábọ́. Ní Pẹ̀rú yẹn ẹ jọ ṣé flight wọn máa wù fún bẹ́ẹ̀ ṣé Ìdúmọ̀tà lọ ti ṣe é ní àbá alábàràgó. Ó mú Ògùn State kó. Ọ̀rẹ́ tó ní bá ti mọ̀ ní ẹmu fẹsàn kọ̀ọ̀kan ẹ má bínú ṣe rí flight kan tó bá land sí Pẹ̀rú ó máa pa gbogbo Ìpẹ̀rù rẹ ni wàláì kò ń ṣe kó bí àmọ̀ ń ṣe pé. Ẹ ṣe pé fún wọn ni. Ìpẹ̀rù ò ní capacity yẹn plane kan tó bá land ó máa jó ẹ̀wọ̀ etí gbogbo wọn máa dín ní Pẹ̀rù. Wọ́n ní even the road the front of Kẹ̀sìtì house will be buckle across the àwọn èèyàn tó mọ̀ Pẹ̀rú ló sọ̀rọ̀ wọ́n ní even the road in front of Kẹ̀sìtì house is a big pothole across Christ Apostolic. Wàhálà wà ní gómìnà Dàpọ̀ ó géètì yín lálẹ́ yìí o àwọn tó ṣe mí kọ́ o. Plane tó fẹ́ máa fly láti Pẹ̀rú fashion jet ọ̀rẹ́ ẹ̀ lóní bọ̀bọ́ ẹ̀ lóní Remo Star bọ̀bọ́ ẹ̀ flight bọ̀bọ́ ẹ̀ ní ṣé fẹ́ lù jet tó fẹ́ gbé orí gadi sí gadi. Tó fẹ́ gbé orí bàbá ọmọbọ̀ wà ní ó ti yé mi. Ọ̀rẹ́ ẹ̀ ló ní Pẹ̀rú lọ́rẹ́ yẹn plane yẹn ló máa gbéra láti Pẹ̀rú so orí èmi sì máa wá fẹ́ sábẹ́òkúta máa fẹ́ lọ sábùjá máa wá kọ́kọ́ gbé mọ́tò láti Abẹ́òkúta lọ sí Pẹ̀rú gbogbo ìtí máa fi dé Pẹ̀rú ṣé mi ò ti mú plane wọlé sórí káyà station dé Ìkẹjà jẹ́jẹ́ kì í ti ṣe kí ni kì í ti mú Murtala. Sista Bisi amọ̀pẹ́ fẹ́ lọ Àbújá ṣùgbọ́n afẹ́ kẹ́ mọ̀ lù káàkiri ni kò sí nǹkan tó bá. But they say demand is not from Ṣàgámù. No, demand is from Ṣàgámù. Which man? Okay, tó ṣe value serve get from Ṣàgámù. But plane yẹn ló fẹ́ máa gbéra láti Ìpẹ̀rù náà olóde ní Remo Star ìké Ṣàgámù àbí àkọ́tàmọ̀ nìyẹn ewé sí ó tiẹ̀ dáná ọmọ Ògùn State mi ò mọ̀ Pẹ̀rú lóòótọ́
ó dà tí torí tí bá fi yẹ travel máa kọ́kọ́ gba gbogbo àwọn ìkẹ́ni Ṣàgámù máa kọ́kọ́ fi mọ̀ọ́lù dáadáa ká tó dé Àbújá ó dá náà. tí má ti lè wọ flight láti pẹ̀lú dé Oǹdó mo ti wà òkè. kí ló kàn wá nínú ọ̀rọ̀ yẹn ṣọ́ra yín o torí kọ́ wọn bá lè dáràn náà fi sọ wọ́n lórúkọ Oǹdó bíi bá o kápítà tiwa airport tiwa Àkúrẹ́ ló wà kápítà ló wà wọn gbé lọ sí ìlú wedding governor. wọ́n náà tí yín náà ò dáa wọ́n sọ pa gómìnà tí Nàìjíríà yìí ti gómìnà tí ẹ̀yẹ́ kápítà. gómìnà tiwa Ògùn ṣètò lọ́nà owó tí lọ́dún pé òun náà Ògùn ṣètò lọ́nà ó ti dàgẹ̀ lórí social media lẹ́jọ́ mẹ́ta yìí. ṣẹ́rí gbogbo ṣẹ́rí kọ́tà ṣe bí báyìí sí wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ lọ fún bọ̀dà Dàpọ̀ wọ́n máa wọnú bọ̀ sí within kó máa gbọ́ olórí burúkú ni kó máa gbọ́ afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹ tó bá ti rẹ̀ díẹ̀ tẹ̀ báyìí ní afẹ́ kó gbọ́ náà tẹ́lẹ̀ ẹ̀rọ kó ní. tó bá jọwọ́ rú lọ́rọ̀ Àwùjalẹ̀ wàá fẹ́ kú ṣọdẹ́ mi specifically mo máa competition against yẹ wàláì gbogbo wọ́ọ̀lù Ògùn state tó jí wàá pọ̀ ṣọmọ pé kéèsì ti wà ní US against yẹ already kò yí ẹ báyìí sí Dàpọ̀ má dọwọ́ rú o tó o bá fẹ́ ẹ jẹ́ kí n ṣàròrà jáde. ibi tí bàbá yẹn bọ̀rọ̀ yẹn lọ́dọ̀ máa kọ́rọ̀ Ìjẹ̀bú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ọ̀dọ̀ máa kó dàbí ti Ìjẹ̀bú. ó máa ń bà Dàpọ̀ máa ń dà nǹkan ó máa ń bà nǹkan jẹ ni mi ò rí nǹkan tó good tó ṣe f'Ògùn state. No, that guy, bàbá yóò ní rẹ́kọ̀ kò ní ṣúra rẹ̀ lára láti gbàgbé. Kò ní good record rárá. Ẹ lè tọ́ka sí ikọ̀ gidi pé ikọ̀ retí máa ń ṣe lógùn state ni. Kò ní ṣúra rẹ̀ kò lọ́wọ́ rẹ̀ lára láti. That is why tó ti fẹ́ sá lọ sí sẹ́ẹ̀tì sẹ́ẹ̀. That is why tó ti lọ sí sẹ́ẹ̀tì because ó ti jí owó. Tí o bá wọ sínéètì yẹn, mo ṣọ́ọ̀kì tí o bá wọ sínéètì by 30th by June EFCC máa gbé. Wọ́n gbọ́dọ̀ gbé Dàpọ̀ ọmọ burúkú ni wọ́n gbọ́dọ̀ gbé EFCC gbọ́dọ̀ gbé. We need to write a petition and say ẹ mọ̀ pé kò sí ní ẹ mọ̀ pé ilé ta ẹ mọ̀ pé àwọn àlè kan wà láàrin ìwà àtọ́jọ́ mọ́ àwọn ẹlẹ́bí wẹ́bsáìtì yẹn wọ́n lọ́wọ́ try ẹ̀ ń sìn. àwọn àgbà òde kò tí ń tẹ̀lé àwọn àgbà òde. Àwọn ọmọ jẹ́ 2000. ó máa gbé fọ́ọ̀mù jáde fún yín so ẹ kàn máa fíìl fọ́ọ̀mù yẹn. so magnesti àti wọn tó ti fẹ́ invoke yẹn Dàpọ̀ wọ́n gbọ́dọ̀ consider Dàpọ̀ wà lára wọlé náà ó dẹ̀ ti ní criminal record l'Amẹ́ríkà Dàpọ̀ wàá jẹ́ gbà nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ dọ́gbọ́n. ìkọ́ tí mo fi láìkì ojú ọbọ̀ máa discard ẹ̀ like bad habit ni because it's not even one of his ardent disciples. kò sí lára àwọn ọmọ favourite yẹn. kò sí náà àwọn disciples ẹ̀ because it's not even for that marriage of the outset torí ẹ̀yìn náà ṣe pé eléyìí tó yẹ ìwọ tá a jìyà fún because Amosu kò fẹ́ kó débẹ̀ náà Amosu we know what the shenanigans Amosu did Amosu does not want to. ìkọ́ tó fà jáwọ́ nìyẹn gbà yẹn. Amosu knows him very Amosu doesn't want him kí Akílàdé ni Amosu fẹ́ kó lọ kó wáyé gàtí mọ̀lẹ́ka jẹ́ Akílàdé lọ jẹ́jẹ́ torí ẹ̀gọ́ ni ọba tó fẹ́ jẹ ẹ̀gọ́ torí ẹ̀ la ṣe fẹ́ kí ìdílé mẹ́rin tó àwọn ìdílé ẹ̀ náà mọ àwọn ọmọ wọn dáadáa so wọn dẹ̀ ní fọmọ tó máa dójú tì wọ́n lẹ̀. òun fẹ́ dọwọ́ rú sí i ni Dàpọ̀ fẹ́ dọwọ́ rú ni Dàpọ̀ wàá jẹ́gbẹ́ tó bá dọwọ́ rú. Dàpọ̀ ọmọ pẹ̀lú yẹn wàá jẹ́gbẹ́ tó bá dọwọ́ rú Dàpọ̀ wàá jẹ́gbẹ́ ẹ̀ lọ́kọ́lẹ̀. wo nǹkan ti yàtọ̀ ayé ìgbà kan nísìnyí wo mídíà wà káàkiri a máa tú àṣírí yín gbangba wá níyà ni a máa tú àṣírí yín síta Dàpọ̀ wá fẹ́ kú. ta ló ní fọ́tò Dàpọ̀ tẹ́ ń sọ ẹ jẹ́ kí n wojú ẹ̀. ẹ mọ fọ́tò Dàpọ̀. màá gbé fún yín sí i ọkùnrin yẹn lọ pati káàkiri kò sí pati tẹ bá ti rí bí wọn Yorùbá celebrate bí méjì mẹ́ta àti ọba kan tó máa ń da aṣọ bora báyìí káàkiri. wọ́n ní ó ti dọwọ́ rú ọ̀rẹ́dì ẹ mọ̀ pé kinní náà wọ́n náà mú yàn bọ̀ ẹ jẹ́ àpadà sọ́dọ̀ Àwùjalẹ̀ kí n tó máa lọ. ẹ ṣáà ti tó àṣírí Dàpọ̀ tó ẹ jẹ́ àsọ̀rọ̀ Àwùjalẹ̀ jọ. àti ìtọ́ àṣírí ẹ̀ dáadáa ẹ̀yin ẹ máa wòran ìjà Dàpọ̀ tó máa ṣẹ̀sìn láìpẹ́. ẹ máa fún yín láyè lọ́jọ́ mi ẹ̀ ní ẹ jẹ́ àparí Àwùjalẹ̀ wa sódà ká lè lọ sùn. Ìjẹ̀bú káì ẹ ti kúrò lórí K1 ní ojú di Dàpọ̀. gbogbo àwọn ọmọ Ògùn state ló wà níbà eléyìí ò ṣọ̀rọ̀ Ìjẹ̀bú àwọn ọmọ Ògùn state ló wà níbà òye wà níbà abẹ Ẹ̀gbá wà níbí Ìjẹ̀bú wà níbí gbogbo aláwà níbí Àwórì wà níbà gbogbo alájọ wà níbí. ẹ bá wá sógun state ẹ máa káwọ́ mọ́ rí Dàpọ̀ charity.
kò ṣe anything ṣé rí ẹni tó bá ṣe dáadáa wọ́n á sọ̀rọ̀ ẹni dáadáa tó bá ṣe burúkú wọ́n á sọ̀rọ̀ ẹni ti burúkú. They say that man from UK should be the king of Ijebu Ode. No. No. Ngbele have candidate tèmi ṣe. This November is a distraction. Àǹtí Maureen, candidate yín náà nìyẹn. Candidate yín nìyẹn. Òun náà ni. Candidate kò ní dàpọ̀ o. No, candidate my candidate is not from UK, is from the US. Ọmọọba Abimbola is not from UK o. US ní ẹlọ́ka cv dáadáa. Kíní ń kọ́ ọ̀ ẹjọ́ wọ́n ní àwọn èèyàn sí láì bọ̀bọ̀ yẹn wọ́n ní handsome guy ni bọ̀bọ̀ yẹn ẹ fún wa lọ́ba wa. asọ́mẹ́sì kan la fẹ́ jẹ asọ́mẹ́sì kò ṣe ọba tó máa jẹ tán tó máa lóun ò lè ṣe pé òun ò lè wọ́n Tamọ́rin ẹ̀yẹ káṣíwájú make submission wọn. Mo ti dúró o aṣáájú yáyáyáyá àti síflọ̀ fún yín o ṣé ọba àṣẹṣe lẹ́yìn fẹ́ ni àbí ẹ support my bọ̀bọ̀. ìṣesí ní. nígbà tẹ́ ti ní kí n sọ̀rọ̀ nísìnyí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ìṣẹ́jú kan. ẹ kú lé gbogbo everybody. èmi ò ní ọba Jésù ò dáa mi ì dẹ̀ ní ọba Muhammad bad ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ṣe làákàyè ká tó lọ́ba Jésù dáa ẹjọ́ ṣé bíbélì náà fẹ́ fi léètẹ́ fún un àbí àgbélébù kúrúsífìsì ká tó lọ́ba Muhammad dáa ṣé kùránì àlòkùránù ṣóun náà fẹ́ fi léètẹ́ fún un ká mọ̀ tó bá di jẹ́pá lòkùránù àbágbélébù náà wá fi máa léètẹ́ fún wọn ó wà òkè tó ráwà ò rí èmi ò tí ì ríbi tí sífì máàmù tó ti lọ yan pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì rí mi ì dẹ̀ tí ì ríbi tí pásítọ̀ tó ti wá yan sífì máàmù mọ́ṣáláṣí wá ètò wa jẹ́ wípé ó wá dórí tradition ti wa láṣẹ wá ń sọ wípé ẹ kàn máa ṣe gbádà kan ṣe gòdò kan ẹ jọ gbà tó bá ní nínú àlòkùránù ó ní kẹ́ ẹ má bò ní ìṣẹ̀ṣe ẹ má bá kìrìsìtẹ́nì ṣe àyàfi mùsùlùmí nìkan lọ́mọ ìyá mùsùlùmí lórí irọ́ nìyẹn. lórí bígélì náà ìyẹn náà tún sọ the same thing náà kìrìsìtẹ́nì náà lọ́mọ ìyá kìrìsìtẹ́nì lórí irọ́ àbí ìwọ tó bá ṣe kìrìsìtẹ́nì ẹ má bínú tó bá lọ ọ̀dọ̀ ó bá ṣe kìrìsìtẹ́nì lọ́dọ̀ àwọn mùsùlùmí wà wọná ìwọ tó bá ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà wà wọná ìṣẹ̀ṣe yìí nìkan ni òpolówó ná ẹ jọ ṣe ń gbà tí kìrìsìtẹ́nì ẹ bá ti fi kìrìsìtẹ́nì ìjàwùjalẹ̀ ní ìṣẹ́ká kó mọ̀ pé gbogbo ìjẹ̀bú pátápátá wọ́n fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn mùsùlùmí ni àbí tó bá fi mùsùlùmí jẹ́ ká mọ̀ pé gbogbo ìjẹ̀bú fẹ́ lọ wọná lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì àpèrè oníṣẹ̀ṣe lélẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹjọ́ kí lé òde tó jẹ́ wípé gbogbo nǹkan aṣá máa ń wá oríṣiríṣi nǹkan tá a bá fẹ́ máa fi máa bàṣẹ̀ṣe wa jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan. ẹjọ́ ṣé ọba tó bá wọbẹ̀ kò ní jàsè jẹ kò ní jẹ jíjẹ kò ní jẹ jíjẹ kò ní mu mímu kò ní sí sísín ṣé sísín yẹn ṣe psalm 35 ni àbí psalm 23 ṣé Quran 489 ni àbí Quran 920 àbí Quran 95 àbí Quran 911 ẹ jẹ́ ká wò dáadáa as for me o gbogbo àwọn candidate yẹn pátápátá gbogbo wọn ní ọmọ oyè lọ́dọ̀ tèmi o gbogbo wọn lọ́mọ oyè. ẹ jọ sista Tina ìjà tẹ̀ ń jà nu tẹlifíṣàn yẹn ò kàn wá. Tina ẹ jẹ́ ń yọ yín ẹ̀ kúkú make contribution tẹ́lẹ̀ ẹ jẹ́ ń yọ yín straight. Go ahead. tó ṣe ń gẹ̀tì mi gbogbo wọn lọ́mọ oyè ṣùgbọ́n ẹ jẹ́ ká wò dáadáa ọ̀rọ̀ tradition lélẹ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ ká wọnú gbogbo wọn pátápátá èwo ló níṣẹ̀ṣe nínú wọn èwo la rí àmì. nínú àwọn mẹ́wàá tó wà jáde báyìí èwo ló níṣẹ̀ṣe nínú àwọn mẹ́wàá tó ń fi irọ́ ẹ má ti jẹ́ ká ní mẹ́wàá nínú gbogbo 95 yẹn
èwo ló níṣẹ̀ṣe nínú wọn tó jó níṣẹ̀ṣe pọ́nbélé tá a ti ráwọ̀ ṣẹ̀ṣe lára ẹ̀. ayé wọn Ìjẹ̀bú Òde tẹ mọ̀ wọn ẹ dá wa lóhùn. tá a ti rí sáìnì ẹ̀ lára ẹ̀ tá a ti rí àwọ̀ ẹ̀ lára ẹ̀. apart from. Aunty Money yẹn ní kí n dáhùn question yẹn as far as I'm concerned information tèmi gbọ́ ni pé gbogbo nǹkan tó dúkàkú ti sign gbogbo kíni yẹn ti wà nínú document tó sign pé ọmọ máa tẹ̀lé gbogbo kíni tradition. wọ́n sì fi lóhùn ṣe. ṣé yẹn sìn. wọ́n ní Wasiu oníṣẹ̀ṣe náà. ó dà pé ó lóhùn ṣe náà. no ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yẹn tán Mr. Ifedun ni so gbogbo document tó kó fún wọn tó sign gbogbo kíni yẹn ti wà ń bẹ̀ pé wọn ò ní challenge ẹni tó bá nominate then gbogbo everything tó yín àwọn ará Ìjẹ̀bú ń ṣe gbogbo their tradition and customs wọ́n ní gbogbo wọn lọ sign gbogbo àwọn 95 tẹ̀lé yẹn gbogbo wọn lọ sign kíní yẹn ló ń fọ́ọ̀mù yẹn and it's not hidden. Sista Yetunde ẹ má bínú Rashidi Olúwo òun náà sign ni o. ṣé wọ́n gbé fún ẹni sùúrù ẹ fi àwọn ọ̀ṣun yẹn lẹ̀ ẹ fi wọ́n dẹ̀ bọ́ ṣe tí wọ́n yàtọ̀ wọ́n gbé fún wọn. ẹni sùúrù mo lóun náà máa sign ni o ṣùgbọ́n òun ló ti ń wé láwàní lórí adé ìwò yìí o. èmi ò support gbogbo eléyìí tẹ̀yìn sọ yẹn torí bọ́ ṣe ń ṣe lọ́dọ̀ wọn ó yàtọ̀ wọn ò gbé fọ́ọ̀mù fún wọn ṣé ẹ mọ̀ pé wọ́n pè bọ̀ wọ́n kò dédé pè láti Canada ẹni sùúrù wọ́n kò dédé pè. wáyé tó jẹ́ wípé ẹsẹ̀ fẹ́ lọ mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì lọ mọ́ba kí ló ṣẹ̀ṣẹ̀ ṣe. kí ló ṣe oníṣẹ̀ṣe mi ò náà fi jẹ pásítọ̀ àbí máàmù rí tó wá ń dọ̀rọ̀ ọlọ́ba tẹ̀ ń wá ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí kiri. ẹ jẹ́ kí as far as I'm concerned nínú gbogbo àwọn ọmọ òye pátá tèmi rí tí mo mọ̀ pé Jẹ̀bú ò ní padà sí ẹsẹ̀ àárú sí Jẹ̀bú ò ní padà sínú mọ́tò tí wọ́n ti bọ́ọ̀lẹ̀ lánàá kò tún wá ní padà rí bó ṣe rí lánàá àbí kó wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ nínú gbogbo wọn ní èṣù tá a mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sọ ju áńgẹ́lì àti àlá àbí mú ọmọ kan tó ṣẹ̀fẹ̀ gbé wá fún wa lọ. ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká wò ó Légùrù ọmọ ọba ni Légùrù Tájù Bello ọmọ ọba ni Légùrù tó jẹ tí wọ́n fi pè Légùrù oyè ìdílé ìyá ẹ̀ ni ó ẹ̀ǹtáìtù sáwùjalẹ̀ ó dẹ̀ wà nínú àwọn tó fẹ́ ja àwùjalẹ̀ ó dẹ̀ yìí wà nínú gbogbo wọn náà tó yìí ń lọ báyìí. ó wà nínú 10 tó ń reduce ẹ̀ sí. yes ó wà nínú àwọn 24 ó wà nínú àwọn 24 tó jẹ́ pé nínú 90 kò sí lára di 5 ó wà lára 10 kò sí lára 5 nínú 95 yẹn nínú 95 àwọn 24 tí wọ́n lọ ṣe deep screening lọ́dọ̀ DSS ó wà lára wọn. Légùrù gbaṣẹ́ lọ́wọ́ ìjọba o ìjọba ò sanwó oṣù fún o látìgbà tí Légùrù ti jẹ Légùrù ò náwó rárá lọ́dún lórí pé à ń ṣèṣẹ̀ṣe níjẹ̀bú Légùrù ò náwó rárá lọ́dún ó ná 35 million lọ́dọọdún ó kéré tán minimum ìjọba ò dẹ̀ sanwó oṣù fún. ẹjọ́ gbogbo wọn tó wá kóra wọn jáde yìí kí ni wọ́n ṣe nípa àṣẹṣe níjẹ̀bú Òde ní Akilẹ̀ Ìjẹ̀bú kan wá ṣàlàyé fún wa. This is the person tó ti wà ní abroad since 80s ló ti wà kó tó relocate lọ Nàìjíríà parata àgbà tó ti wá jẹ Légùrù náà gbogbo ayé ló ń rí tí ò bá nígbà ayé kábíyèsí Àwùjalẹ̀ Légùrù ń ṣèṣẹ̀ṣe ó ń ṣe ìṣẹ̀ṣe ó ń gbé gbogbo òṣẹ̀ṣe gbogbo òrìṣà pátápátá ó ń gbé lárugẹ òkìkí kàn dọ́dọ̀ kábíyèsí Àwùjalẹ̀ ó ní ẹ fi ilẹ̀ ẹjẹ́ ó máa ṣe nǹkan tó ń ṣe torí pé òun ló mọ̀ ẹ̀tọ́ òun ló mọ nǹkan tó ń ṣe kí wọ́n fún àwọn tí ò mọ nǹkan tí wọ́n ń ṣe sílẹ̀. Ifá Àjẹ̀bú ọwọ́ Légùrù ló wà o Ìwòrì àwọn ká ọwọ́ Légùrù ló wà ọdọọdún náà ń rù káàkiri o Légùrù ṣe wọ́n ṣàjẹ́ ní London Légùrù ló ń ṣe o Légùrù wọ́n celebrate Légùrù lọ́dọọdún ní Nigeria High Commission wọn Légùrù gbà wọ́ọ̀dù ń lu èyìnbó lórí ìṣẹ̀ṣe yìí náà ni ẹ wá jẹ́ ká wá wò ó ẹni tá a ti mọ̀ pé ó ń ṣèṣẹ̀ṣe lójú méjèèjì
tó ń náwó ara ẹ̀ láti tó ń náwó ara ẹ̀ láwọn fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún tí ò tí ì sí ọba kankan tèmi rí tó fáwọn ọmọ láwọ́ọ̀dù tó ń fáwọn ọmọ láwọ́ọ̀dù lọ́dọọdún ó yẹ lè ìyá ẹ̀ lásán lóye ìjẹ tó jẹ́ lẹ́gùrù tó ń gbé tí gbogbo òjẹ̀bí mì tìtìtìtì lórí ẹ̀ ẹjọ́ tó bá jẹ ti lé bàbá ẹ̀ ńkọ́ báwo ló ṣe máa rí èyí kò lè dọ́là kó wọ mọ́ṣáláṣí lọ kò dẹ̀ lé lóun fẹ́ yàwèrè wọ ṣọ́ọ̀ṣì lọ ẹjẹ́ àwò dáadáa o èmi ò ní mọ̀ọ́sì tèmi fẹ́ sọ as far as I'm concerned ni Ìjẹ̀bú ò sí ní Israeli Ìjẹ̀bú ò sí ní Israeli o Ìjẹ̀bú ò dẹ̀ sí nílẹ̀ Lárúbáwá ẹjẹ́ àwò dáadáa o wọn ò lè wá fi Lárúbáwá tó lẹ̀ Jẹ̀bú o Kùránì kan náà ké sí Jẹ̀bú Ìgbómòkú táwọn Kìrìsìtẹ́nì ò fi lè wọ́bẹ̀ o àwọn ọlọ́pàá àwọn uniform men ò fi lè wọ́bẹ̀ o Bíbélì kan náà ké sí odò Yemúlẹ̀. Ìlú rẹ ti wá ná ìlú mi kankan ìlú mi. Lẹ́gùrù Yínká Àjàkú said Aṣíwájú you are really campaigning for Lẹ́gùrù. This is not campaigning ẹ jẹ́ ká fi làákàyè gbé anybody can say pé campaigning ẹ ká fi làákàyè gbé ṣé Bible ni wọ́n kà sínú odò Yemúlẹ̀ tó fi jẹ́ wípé ẹ lè mú ẹja nínú odò yẹn kẹ́ ẹ ṣe kó jiná ṣé Bible ló mú ọmọ Yíbò àbí Kúránì ló mú ọmọ Yíbò tó fẹ́ gbé ère Agẹmọ ní Tòòró ṣé Bible ló mú mọ́lẹ̀ ní àbí Kúránì anybody can come out and sọ pé ó ń campaign fún Lẹ́gùrù tó bá jẹ́ pé ó ń campaign fún Lẹ́gùrù lórí ilẹ̀ bàbá tèmi mo lè campaign fún Lẹ́gùrù tó rẹ́ni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe tá à ń rí nìyẹn èwo ló ti ń ṣẹ̀ṣẹ̀ ṣe nínú wọn ẹ mú bọ́ta. àwọn fọ́sùfùsẹ̀gbọ́ àfàmì. ilẹ̀ òṣàdẹ nílẹ̀ Jẹ̀bú. ilẹ̀ òṣàdẹ ní kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì kì í ṣe ilẹ̀ Lárúbáwá. tó o. this thing is ẹ jẹ́ ká jọ fojú wo dáadáa ẹ jẹ́ á wò ó ok a ní dárúkọ a ní dá ẹ má ti jẹ́ ẹ má jẹ́ ká dárúkọ ìkíní ṣe ìṣe kíní. adárúkọ ńkọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ̀yin rẹ̀ ṣáà ní sùúrù ẹgbọ́n kan tó fẹ́ sọ. ẹ ní sùúrù Sista Yétúndé ẹ̀yẹn ní sùúrù ìkíní Kristẹni ni ó wá láti Canada ó jọba tó ń ṣe bálá búlúbúlú bùlàbà ìkejì mùsùlùmí ni ó wá láti Canada ó di a town hall is different from búlúbúlú bùlàbà ẹjọ́ kí ló wá tún kù tá tún wá àti rí sample o and this oyè ọba ò kì í ṣe gọ́vnọ̀ kì í ṣe kánsílọ̀ kì í ṣe honorable kì í ṣe local government chairman tó máa tán lọ́dún mẹ́rin o ẹ jẹ́ ká wò pé lómìn tó bá wà ń bẹ lómìn tó bá jàwùjalẹ̀ náà ó máa lo 65 years kóhun náà tó gbéṣẹ́ ẹjọ́ báwo láyé àwọn ọmọ wa ṣe fẹ́ rí ń Jẹ̀bú báwo ni ilẹ̀ Ìjẹ̀bú ṣe fẹ́ rí báwo ló ṣe fẹ́ rí torí ọmọ tí ò bá mọ̀ tán nú ilé wọn tí ò lè sọ tán nú ogun mẹ́rẹ̀ẹ̀rin pálọ̀ bàbá àtìyá ẹ̀ abọ́ta alẹ́ nìkan kà pé aṣíwájú èèyàn kan fẹ́ béèrè question lọ́wọ́ yín. mo wà available for anybody. ó yá Chris will ó yẹ béèrè question yín o ṣé Christ willing. yes ma ẹ ò mú ẹ̀ka lẹ́mà. ẹ̀ka lẹ́mà ẹ kú ètò ẹ kú àtàárọ̀. ẹ ṣeun ma. gbogbo lé mo kí yín o question mi ò pọ̀ mo kàn fẹ́ béèrè lọ́wọ́ aṣíwájú mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ọba èyí tó yípo padà Àwùjalẹ̀ ẹ ló sàmì mọ̀ bóyá ẹ ń gbọ́ mi sà. wọ́n gbọ́. mo fẹ́ bi yín pé báwo ló ṣe mo fẹ́ bi yín pé báwo ló ṣe dé throne ǹjẹ́ ẹ lè sọ fún wa bó ṣe dé throne tẹ́ bá lè sọ fún wa bí Àwùjalẹ̀ ṣe dé throne bóyá mi bá láìkẹ kẹkẹ jẹ́ ká tiẹ̀ mọ̀ briefly bẹ́ẹ̀ ṣe rò pé Àwùjalẹ̀ dé throne. ẹ má bínú kí n tó dá yín lóò ìbéèrè tẹ́ béèrè ṣé mi náà lè sáré yá béèrè kan it's not even my style anyway mo kàn fẹ́ sáré yá béèrè yẹn ni ṣé mo lè sáré yá béèrè kan lọ́wọ́ yín. ẹ yá bọ̀ tí mo rò pé ẹ kẹ́ ọkọ̀ dáhùn béèrè mi kẹ́tù. ẹ má wọ́n máa dá yín lóhùn kí n lè mọ bí màá ṣe dá yín lóhùn ni. ẹ yá tiyín náà ni mò ń ṣe ṣọ́mọ Ìjẹ̀bú ni yín. yes o. ọmọ Ìjẹ̀bú ni yín tó bá jẹ́ pé ojúlówó ọmọ Ìjẹ̀bú ni yín báwo Àwùjalẹ̀ ṣe dé tróònù kò yẹ kó ṣàjòjì sí yín gbogbo Ìjẹ̀bú pátá ló mọ̀. ṣe mọ̀ pé tọmọdé ò bá ìtàn ó lè bá àrọ́bá mo bí yín ni
ó yẹ kẹ́ ẹ lè ṣàlàyé fún kó tó di pé àwa náà máa sọ̀rọ̀ mo ti ń gbádùn ọ̀rọ̀ yín lọ sà. ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ṣe nígbà tí Àwùjalẹ̀ bàbá wa Àwùjalẹ̀ àná ńgbà tí wọ́n ní wọ́n mú ọmọ oyè kì í dìídì ṣàwọn gangan ní fámú ṣé ń gbọ́ gbajúmọ̀ ọ̀mọ̀wé exposure expose ẹgbẹ́ onílágbájá ọlọ́mọ tó kàwé òun ló gbé bàbá wa Àwùjalẹ̀ àná débẹ̀ bàbá ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n gbogbo wa la rí so mo lè ṣàlàyé ẹ̀ kékeré ni mo ṣe ra ṣe yẹn ní ìtọ́ ojúlówó ọmọ Ìjẹ̀bú mọ gbogbo ẹ̀ látòkè délẹ̀ tí ò yẹ kí n wọnú ẹ̀ náà mọ́ jù bẹ́ẹ̀ lọ so tẹ́nitì bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó yẹ ká mọ̀ yìí pọ́mọ Yorùbá ni wá ọba tó bá gbégbá oyin àmọ́ bílù ṣe ń rí o èyí tó bá dẹ̀ gbégbá ata náà gbogbo wa ló yẹ bóyá mo ti fi kékeré yẹn dáhùn ìbéèrè yín. Yes ma, ṣé mo lè sọ̀rọ̀? Of course yes, ẹ lè béèrè question. Ẹ ṣé sà, inú mi dẹ̀ dùn pé ẹ dáhùn correctly. Sidelines kẹ́ tó dá mi lóhùn. Ṣé rí orin òṣùpá ni màá kọ́kọ́ fi bá yín sọ. Wọ́n ní ọ̀làjú ló dé ta wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jẹ́ ká gbàgbé ogun tá a dáyé bá. Nǹkan tí mo fẹ́ kọ́kọ́ kẹ́ ẹ sọ lẹ kọ́kọ́ sọ yẹn. Nígbà tó mú gbajúmọ̀ Ifá ló mú ṣùgbọ́n torí pé kò lówó torí pé kò kàwé kò ní personalities náà fi fún bàbá wa Àwùjalẹ̀. Now ẹ wá fẹ́ kí wọ́n padà máa lọ fi Ifá mú wọn. Ó yẹ kẹ́ ti mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátápátá a ti ṣe àṣìṣe tí kò yẹ ká ṣe. A ti ń gbẹ̀bí fáláre èmi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá o bí wọ́n ṣe máa ń pàtàn fún mi tó pé bó jẹ́ kápẹ́ńtà òun ni Ifá bá mú òun lẹ máa gbádé fún ló máa ṣígbà òyìn nílùú àtùbà látùṣẹ bó jẹ́ àlejò tó rìn wá ní Ifá mú òun lẹ máa gbé ọ̀pá àṣẹ ìlú yẹn lé lọ́wọ́ tó máa darí ẹ̀ ṣùgbọ́n gbà tí civilization ti já mọ́ pé a nídìí olówó lọ́ba rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹlẹ́kìwé àbíkílẹ̀ ló jẹ ẹni ó ṣẹ̀ṣẹ̀ ṣe 5 million 10 million so ẹ̀yin náà sọ fún wa pé torí owó tó ná yẹn ò ní kí a fi gbé ọ̀pá àṣẹ yẹn fún ẹni tí wọ́n lẹ̀ ń campaign fún. Mọ́mí Kristi so definitely ní ká tó ẹni ẹjọ́ sà mi ní sọ̀rọ̀ púpọ̀ mo ti fẹ́. torí àwọn tó ń ṣe screen record mi ṣe fẹ́ ní sùúrù much inside yẹn. ẹ jọ̀ọ́ mi èmi gan ti fẹ́ bọ́lẹ̀ torí mo mọ̀ kó máa ṣe. irọ́ mo má bínú kẹ́ tó bọ́lẹ̀ ẹ padà dáhùn gbogbo bẹ̀ papọ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. so èmi expect pé níbi tí a bára wa situation tilẹ̀ Yorùbá bára wọn mo rò pé ẹ ká ti máa ta gìrì ká máa ta jípa tí ń sọ àwọn goals and valuable things náà nítorí pé à ń gbẹ̀bí fún aláre nítorí pé àwa ká wà lẹ́yìn wọn gangan ní ọ̀jẹ̀lú àwa tí a jẹ́ aráàlú gangan ní ìkà àwa gangan là ń ba ìlú wa jẹ́ àwa gangan lọ̀bàyé jẹ́ àwa gangan ni à ń da alálẹ̀ láàmú ìgbà wo la máa continue láti máa da àwọn alálẹ̀ wa láàmú la máa da àwọn òrìṣà wa rìbárìbò I'm sorry to say so hold on sir ẹ wá lè sọ tẹ́ fẹ́ sọ but kò dáa ẹni tí Ifá bá mú ló yẹ ká máa gbádélé lórí ìlú máa fi ń túbà ló máa fi ń túṣe ṣe inú mi dùn èmi tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tí mo sọ mi sọ wípé nǹkan tí Mr. Money béèrè ni pé ta lè mí believe ó lè ṣe and ẹ má gbàgbé wípé ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ ilé ọba ni o ọmọ Fùsẹ̀gbù wa ni kò kí n ṣe ọmọ Fìdípọ̀tẹ̀ ọmọ Fùsẹ̀gbù wa ni oyè ilé bàbá ẹ̀ ọmọ Àwùjalẹ̀ ni ìdílé wọn ló dẹ̀ kàn tí wọ́n bá wá wò pé yes àwọn méjì tó padà kàn rí tó ṣẹ́kù nínú gbogbo wọn rí ẹ jẹ́ ká dífá tó bá jẹ́ pé légùrù tá à ń sọ yìí náà ní Ifá mú kí wọ́n gbé fún légùrù
kán má lo political power ṣé ń gẹ̀ẹ́tì mi ibi tí mo sọ̀rọ̀ lọ nìyẹn torí ẹni tí ó jẹ lẹ́gùrù for 10 years plus tíjọba ò fún ní sọ́pọ́ọ̀tì kankan tó dẹ̀ ń gbé ìṣẹ̀ṣe lárugẹ both home and abroad ìṣẹ̀ṣe ló kàn wá lórí ọ̀rọ̀ ọlọ́bàdé kì í ṣe báíbù àti kùránì o. ẹ má bínú bàbá yìí náà ṣe jẹ́ kí n interject yín lẹ́ẹ̀kan jẹ́ kí n láǹdì mà. ó yá ẹ má jẹ́ interject. lórí ọ̀rọ̀ báíbù àti kùránì lórí ọ̀rọ̀ ọlọ́bàwádé ìṣẹ̀ṣe ni ẹni tó jẹ oyè ilé ìyá ẹ̀ tó gbé lárugẹ tó jẹ́ pé tá a bá yọ ọwọ́ lẹ́gùrù kúrò níjẹ̀bú ní èní gbogbo àwọn òrìṣà pátápátá ló ti sùn tán pátápátá. àwọn ní that shouldn't be the criteria. náà kò pọn dandan kó jẹ́ kèhún náà ni kì í ṣe criteria náà tó tọ́ ṣùgbọ́n lára àwọn 95. wọ́n ní what if he's not the chosen one. wọ́n bèrè pẹ́sẹ̀ lọ́wọ́ yín mo bá yín kọ́. orin ẹ mọ̀ páwọn èèyàn máa ń gbọ́rọ̀ lábàbọ̀ ni tífà ò bá mú lẹ́gùrù mi ò ní kí wọ́n gbé fún kí lẹ wí. mo ní pé àwọn èèyàn gẹ́tì nǹkan tẹ̀ ń try láti sọ nìyẹn pé ẹni tó torí wípé gbọ́dọ̀ bá tí mò ń sọ kí wọ́n má lo political power tó bá jẹ́ wípé lẹ́gùrù gẹ́gẹ́ bó ti ṣe ń ṣe oyè ilé ìyá ẹ̀ tó ń gbéṣẹ̀ṣe lárugẹ tífà bá mú lórí ìdílé bàbá ẹ̀ á ṣe jù bẹ́ẹ̀ lọ níbi tó ti máa ní government power government support ẹni tí ò ní government support tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà látàpọ̀ ara ẹ̀ lójú ayé ọba wa àná tọ́ba wa àná gan tún kàn sàdánkátà sí pé ẹ fi ilẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣiṣẹ́ ẹ lọ. àwọn tá a dẹ̀ rí tí wọ́n ń bọ̀ ta ní ìsìn láti mọ́ṣáláṣí àti church we have not even seen them before nígbà ayé ọba wa àná. ẹjọ́ ṣé tí fábá mú lẹ́gùrù ẹ worú ẹni tí ẹ ní wọn kù Dàpọ̀ fẹ́ lọ mú wáyé number 1 bóyá ọmọlé ọba ni èmi ò mọ. kò ń ṣe ọmọlé ọba ọmọ bàbá kápítà. kì í ṣe ọmọ fùsẹ̀ gbòwà. ẹjọ́ tó bá jẹ́ ẹjọ́ tó bá jẹ́ pé lẹ́gùrù ní fámú tó bá lọ gbé fún. ṣé ìtẹ́ fi ní bọ̀dá mi Wàsíù ò lè jẹ́ tí tó bá jẹ́ the same thing ni. exactly ẹjọ́ tó bá wá jẹ́ wípé lẹ́gùrù ní fámú tí wọ́n lọ gbé fẹ́ni tí ò entitled sí ṣé kì í ṣe ọkọ̀ tá a ti bọ́ọ̀lẹ̀ òun la tún fẹ́ padà wọlé tó máa le jù bẹ́ẹ̀ lọ. ṣé tí ẹ rí ifá tó bá máa ṣe dúró ṣe rí aṣíwájú ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé rí ifá tó bá máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ within the confine of the law. ifá náà máa recognize pé ó ti láwọn family tó ń jọba so tí ifá náà bá máa mú yàn within the line ní family tó ń jọba yẹn ló máa mú. ẹ understand ifá ò ní lọ mú àjèjì. Mr. Bisi ẹ mú tara yín. because a gbọ́dọ̀ tẹ̀lé rules ti wà ńlẹ̀ so within àwọn tó bá múlẹ̀ yẹn náà ní fa máa mú láàrin family tó ń jọba yẹn kò ṣe pé ká lọ mú ọmọ Èkìtì kó wá sọ pé nítorí pé kọ́ ọmọ Èkìtì kó wá jọba léjẹ̀bú lórí àbí kọ́ lọ mú ọmọ Haúsá kó wá jọba lé wa lórí who does that kò sẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. Arẹ́gbẹ́ ló fọba Ìwó jẹ òun lẹ fi ń rí láwàní lórí adé tẹ́mí àfiwà lórí ìjókòó lórí àga ọba. ẹ má sọ̀rọ̀ yẹn bí ẹ má sọ̀rọ̀ yẹn bí. kò ní jọ mí lójú. It's a prince from the royal family, isn't it? aṣáájú ẹjọ́ sá ṣé mo lè sọ̀rọ̀ báyìí. ẹ nìṣó ńlẹ̀ o. ṣé kinní kan ni mo fẹ́ kí ẹ mọ̀ èmi bí mo ṣe wà yìí ọmọ ọba ni ilé ọba ni mo ti jáde tóbìnrin bá ń jọba níran mi ọba tọ́ sí mi wọ́n yẹ kán fèmí ọba kẹ́mi lọ́ba ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ kinní kan fún yín nípa throne ṣe rí keeping on saying mọ́ṣáláṣí kọ́ ilé kéwú kọ́ chọ́ọ̀chì kọ́ ìṣẹ̀ṣe náà pé àwọn mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì sí ọba ẹ̀yin lẹ̀ ń pè wọ́n ẹgbà tí mo fẹ́ gòkè báyìí nísìnyí mi gbé ọmọ ọba Adékẹ́mi wọlé mo gbé Chris Williams wọlé
téèyàn bá kí mi tó bá ní kádé pẹ́ lórí mo lè má dá lóhùn àmọ́ tó bá ní àlàáfíà fonílé yìí o mo lè ní àlàáfíà fẹ́ni tó ń bọ̀. mo wọnú ilé mi ì sọ pé sàlámà lẹ́kùn mi ì dẹ̀gbérí sí wọlé tẹ́ ẹ bá sàlámà lẹ́kùn mo lè má dá yín lóhùn. The issue on the ground ló yẹ kẹ́ jẹ́ ká máa tákù. Àwa aráàlú èmi sì ń sọ fún yín pé kò yẹ ká ní favourite lórí ọmọ òye. Ifá ti mọ̀dílé tó ń jọba bí Yèyé Yétúndé kún ìṣe sọ. Ifá ti mọ ẹni tó kàn, Ifá máa mọ ẹni tó máa kàn tó máa tùbà tó máa tùṣẹ́. Ifá kì í mú èèyàn kan. Ifá máa mú bí èèyàn mẹ́rin. Wọ́n á tún wá kó mẹ́rẹ̀ẹ̀rin jọ, wọ́n á tún wá wò pé odù ta ló kún jù. Wọ́n á tún wá mú odù bóyá odù méjì tún dọ́gba, wọ́n á tún kó odù méjì yẹn sílẹ̀. Wọ́n á tún wá tú odù yẹn dà, tódù yẹn bá tún dọ́gba, wọ́n á wá béèrè pé agbó atọ́. Èyí tó bá jẹ́ agbó atọ́ ni wọ́n máa mú. Aṣáájú ọmọọba ni mí. Ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Nínú ilé tí wọ́n ti máa ń yan ọmọ oyè kò kí ń ṣe inú ilé kan, kò kí ń ṣe mẹ́ta, kò kí ń ṣe mẹ́rin, ó depend bí àwọn ọmọ oyè ṣe wà ní gbogbo ìlú yẹn kiri. Now àti wá sọ oyè right tó yẹ ká máa jà fún àti ẹ̀ kì í jà fún mọ́. Ó máa ń jẹ́ kó rí fọ́ mi bóyá tó yí pé mo jẹ́ orí adé. Kí ló kan àwa pẹ̀lú favourite wa lórí oyè tàbí ẹni tó bá máa débẹ̀ tí ìlú àtúbà tátùṣẹ́ tẹ́kù á ké bí eku tẹ́yẹ á ké bí ẹyẹ tí aláboyún tá sọ̀ láyọ̀ tí gbogbo ọ̀lẹ̀lẹ̀ á fọhùn. Kí ló kàn wá ká fi ibi ká fi pé ire ni ká má fòlòlò fọhùn nínú ilé ààfin ọba. Ìtò yẹ kó ká máa tákù nìyẹn. Ó yẹ ká máa gbára wa lọ́wọ́ àwọn ìjọba wa pé ẹ má yan oyè ọmọ oyè fún wa. Ẹ jẹ́ ká tẹ̀lé ìṣẹ̀ṣe. I can bet it with you on this night pé tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé lágbájá ló máa wọ bẹ̀ kódà kí jáde ní K1 kí wọ́n máa jubilate ju bẹ́ẹ̀ yẹn lọ. Tí gọ́ọ̀mẹ̀ntì bá tún wá ní K1 ló ń lọ kí gbogbo wa fẹ́ fọmọ orí odó fọ́lẹ̀ bàbá máa lọ. Kó jẹ́ pé ní tẹ́yìn ń jà fún yẹn ni gọ́ọ̀mẹ̀ntì fà sókè láòdà ó máa lọ. Lógbómọ̀ṣọ́ ta ló yàn, Olúwo tẹ̀ ń sọ ta ló yàn, Ọ̀yọ́ tẹ̀ ń sọ láláàfin ẹ̀mélòó ni wọ́n dífá Aláàfin. Tí èèyàn bá rí na ẹni tó tọ́ lóyè kò kí ń ṣẹ̀sín lórí oyè. Ẹ dàgbà. Kẹ́rí ẹni tí ò tọ́ lóyè oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀. Ẹ má tiẹ̀ gbé mi wọnú lé padà lálẹ́. God bless you my sister. Ó yẹ ká máa sọ ká máa bẹ Ọlọ́run ní kọ̀kọ̀ pé Ọlọ́run gbogbo àṣìṣe wa ẹ̀yin alálẹ̀ ẹ bá wa parẹ́, ẹ jẹ́ kí Ifá wa máa fọ́rẹ́, ẹ jẹ́ ká máa gbénú ọlá ṣọlá, ẹ jẹ́ kí orí ilẹ̀ wa kó gbè wá, ẹ jẹ́ ká máa tàtẹ̀pẹ́. Ìjọba gbàgbára lọ́wọ́ wa síbẹ̀síbẹ̀ a dẹ̀ tún sọ fún wọn pé wọ́n ṣe dáadáa, a tún sọ pé wọ́n ta ráìtì wa síbi tó dáa. Yorùbá là ń sọ àti bà àṣà wa jẹ́. Ṣé èèyàn kan lè lọ bá kún ìtí ó ìkànkó ní kó máa bọ̀ ni? Ẹ̀yin ọkùnrin lẹ́ ń sọ̀rọ̀ oyè báyìí. Oyè tó yẹ pé tí wọ́n bá mú yín, ẹ jẹ́ sọ sítórì kékeré fún yín. Bàbá dáàdì mi ló yẹ kó kọ́kọ́ jọba nígbà tí wọ́n mú wọn wọ inú ìgbàlẹ̀ tí wọ́n ní kí bàbá kí wọ́n gbégbá wọ́n ṣì gbágbé. Wọ́n tún wá ní kí wọ́n pa obì. Bàbá pa obì, wọn ò lọ́jọ́ méje ní pèbí. Wọn ò lọ́jọ́ méje ní pèbí. Wọ́n mú wọn gbẹ̀yìn ìlú, wọ́n lọ gbé wọn pamọ́ sílùú òdìkejì. Wọ́n tún wá dí Ifá. Ó wá já sí pé ilé àbúrò mi ìmọ̀ mo fẹ́ sí ọba àjẹta ni wọ́n ti tún rọ́ọ̀mù oyè. Wọ́n tún mú bàbá yẹn, Ifá tún sọ fún wọn pé ọdún 4 péré ló máa lò lórí àpèrè.
ní pé láàrin ọdún mẹ́rin tó bá wá lò lórí àpèrè gbogbo nǹkan máa lọ nírọ̀wọ́ nírọ̀sẹ̀ ṣùgbọ́n kò sí ogbó atọ́ ń bẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká fi sí iná ká wá máa wẹ́ni tó máa jọ ẹ lẹ́yìn ọdún mẹ́rin tó bá tún wá mọ ojú Olódùmarè tó mọ ojú òrìṣà lè gbé níjà nítòótọ́ bàbá yẹn lò 14 years lẹ́yìn 14 years náà tún wá dífá ló tún wá kan àbúrò bàbá mi nínú ilé wa again táwọn bàbá mi gan ti sọ̀rọ̀ ètínú pé kó lè kàn wá mọ́ torí pé ìgbà tí wọ́n ṣí ń gbà yẹn kò ń ṣe gbá tó yẹ ká ṣí ṣùgbọ́n wọ́n kan tí wọ́n wọnú pèbí ìgbà tó yẹ kó gbé ló gbé ìyẹn tó yẹ kó ṣe ló ṣe. Glory be to God is 26 years on throne now. Ìlú yẹn dẹ̀ ṣí ń tìbà ó ń túṣẹ́ àti bà gbogbo ẹ̀jẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí ẹ wò so ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọ ní public báyìí pé tí wọ́n bá mú kinní ẹni tó lówó ibi tí ẹ lọ ló jẹ́ kó dàbí pé atakò yín o. no because ẹ try láti sọ pé olówó ó ṣẹ̀ṣẹ̀ ṣe ó gbé ẹrù ó gbé pọ̀n tó bá ní tó ṣẹ̀ṣẹ̀ ṣe tó gbé ẹrù tó gbé pọ̀n tí adániwáyé òrìṣà ò bá sọ pé orí tí ó dá déédéé ni kò ní dé. Madam Christ jàre tẹ bá gbọ́ nǹkan tí mo sọ dáadáa tí ẹ bá gbọ́ dáadáa mi ò sọ fún yín wípé nínú àlàyé tí mo ṣe nínú gbogbo àwọn tí orúkọ wọn ń lọ nígbà tó jẹ́ wípé gómìnà fẹ́ lu ọwọ́ agbára ẹ ti understand mo ń mú example wá mo dẹ̀ make analysis lórí ẹ̀ tó dẹ̀ wà well stated and clear ní wípé kò kí ń ṣe oyè mọ́ṣáláṣí kò dẹ̀ kí ń ṣe ti church even if at all cost tó bá wò pé yes ọwọ́ agbára náà ló fẹ́ lò then it should be to the oníṣẹ̀ṣe not to the church or to the mosque. tó bá jẹ́ pé kí wọ́n wá gbé gbá tó bá jẹ́ pé kí wọ́n wá gbé fájọlẹ̀ kí wọ́n fi fa wà ẹni tí ó bá kàn òun ni kí wọ́n gbé fún gbogbo wa la wà nílé ayé kò dẹ̀ sí ọmọ tó dẹ̀ kéde jù nù wa nísìnyí ọmọ 20 years ni ìyẹn náà ìdẹ́sẹ̀ ọmọ kékeré mọ́ ó mọ̀ tún yàtọ̀ sósì òun náà lè pàtàn kéékèèké kan ẹ jọ̀ọ́ gbogbo alamọ ẹni tí gbogbo alamọ ta wọ́n fọwọ́ agbára mú sóyè tó dórí àgàtọ́ tó ń ṣẹ̀sìn gbogbo alamọ ẹni tí wọ́n fọwọ́ agbára mú síbẹ̀ tó dórí àgàtọ́ tó ń ṣẹlẹ́yà káàkiri tí ó bọ̀wọ̀ fún ọmọdé tí ó bọ̀wọ̀ fún àgbà. àjàlọ́run nìyẹn níjẹ̀bú fẹ̀. bẹ́ẹ̀ ni jàre ọba mi ni o. gbogbo àtọ́ sí kábíyèsí mi wọn kọ bàbá yẹn lábùkù rí. wàláì. Kàsálí Móyè Gẹ̀sọ̀ nìyẹn ní tẹ̀lé gbogbo àtọ́ fún kábíyèsí mi wọn aṣọ wọn ò fàyarí. bẹ́ẹ̀ ni. bàbá adìyẹ àgọ́ nìyẹn ní àgọ́ òwòye. bẹ́ẹ̀ ni. látọdún tí wọ́n ti wà ń bẹ̀ wọn kàbùkù rí. ṣé yìí máa lọ àbí ń dúró. aṣáájú. ẹ ní sùúrù mà. èmi náà ti fẹ́ lọ ni mo wá fẹ́ sọ kí ẹ ni ní sùúrù mà ẹ ní sùúrù. so tí mo bá wá sọ bẹ́ẹ̀ yẹn ẹ má fetí nǹkan ọ̀rọ̀ kàńpé kan lélẹ́yìí tó bá jẹ́ pé kán wá ní mo wá kàńpé lórí ìṣẹ̀ṣe ó tẹ́ mi lọ́rùn ju pé kó bọ́ sí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ. ẹ gbọ́ mo gbé nǹkan tí mo fẹ́ bí yín gan nìyẹn ṣé ẹ gbàgbọ́ pé a lè fi Ifá janlẹ̀ tí Ifá dẹ̀ máa mú ọmọ òye ṣe gbàgbọ́. èmi tẹ́ ń bá sọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni mi torí pé ẹ̀ mọ̀ mi ni. mo bí yín náà ni mo ní ṣe tí mi ò bá kí ń ṣe oníṣẹ̀ṣe sẹ́ màá ní kán lọ mú wá láti inú ṣọ́ọ̀ṣì nàbí inú mọ́ṣáláṣí. ẹ̀sà mo ní ṣe gbàgbọ́ ẹ tún béèrè nǹkan tí mo mọ̀ lọ́wọ́ mi ni. wọ́n lè fi Ifá janlẹ̀ tó dẹ̀ máa mọ́ ọmọ òye onírísì tí mo fi bí yín.